You can take it with you. No deceiver, no ego. Stingy Ghost. The Stingy Ghost, ó bá wẹ̀yìn wò. Àwọn ọmọ pè lọ́rẹ́ mi wọ́n màmá ti dọ̀tá mi o. Ayé ó mà ṣòro. Bá ti mọ̀ bàbá nú sọ, má ṣe bèèyàn sọ. Imú níkà, ó yàgò mú aṣọ bí o. Ṣayẹyẹ yìí tàbí ọ̀tá o. Ẹni mo finú tọ́ ó máa dà mí o. Ẹni agbọ́jú okùnlé o kò jẹ́ ní àgbá o. Ẹ mọ̀ jẹ́ ní àgbá o. Pablo, why you? That you no do good o. No be Pablo you suppose take now. Ọmọ mi Pablo. Lee, we all know Pablo's death is a painful one. And we are going to miss him. But why you can't query God? Say, why Pablo die? Wait, if Pablo no die, shey na you he could suppose take away. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ọlá cash, wọn cash orí ẹ rí. Wetin you dey talk? Kí là ń sọ? Kí ló ń sọ? Omo, make una calm down now. No one deserves to die. Now we say they don't take Pablo away from us. Let's go in peace and pay him his last respect. Instead of talking on who supposed die, who not supposed die. You guys are more mature than this now. You can do better, guys. Lolly, you suppose dey follow Lee talk. If you want the talk, make dey use him sense. Bro, dey use your sense. Lolly, dey follow and talk. Ma badly sọ̀rọ̀. Guy, watch your tongue o. Ma shake her fún ẹ o. Ìkà tó o lè ṣe fún ikú tó fi mú Pablo lọ ló fẹ́ ṣe fún mi. Pablo, my guy. May your soul rest in perfect peace o. Ọlọ́run wá bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. May your soul rest in perfect peace. Who fit dey knock? Carry go, na check. Baba landlord na you? Jẹ́ tilẹ̀kùn. Ẹ pẹ̀lẹ́ o. Oloye cash. Baba, welcome. Bàbá ẹ káàbọ̀. My bad, má bínú jàre. Oloye cash. Ẹ pẹ̀lẹ́. Ìgbà tí mo gbọ́ jìnnìjìnnì bomi o. Ikú yóò dá ó pààyàn. Oko ni mo wà. Ìgbà tí wọ́n sọ pé Pablo oríṣi ní ogún mo ní káyìí lọ ni. Lẹ́yìn ṣe láì ni wọ́n parọ́ mọ́ ni. Ìgbà tí mo adé méjì bàtà pọ̀. Pablo, o promise mi kọ̀kọ́. Ìyá jẹ mí. Iṣẹ́ Pablo ẹni ẹ kókó. Èèyàn rẹ̀, èèyàn dáadáa ni Pablo. Òun ló ń bọ̀ bọ̀bọ̀ yìí. Tí mo tipẹ́ bọ̀bọ̀ pupa yìí. Pẹ̀lú ọmọ pé wọ́n ló máa dùdú báyìí. Ó máa ṣe dátà, gbàmídómì, ṣe gbogbo gbèsè ọsùn. Olórí ẹ̀ ló ti kú báyìí. Níbo ni kó lọ báyìí? Aláàánú ẹ̀ ló kù yìí. Níbo ni kó lọ báyìí? Ìwọ náà máa fara balẹ̀, máa ronú mọ́.
ìrònú kò sí kan tí ò lè dà kò sí kan tí ò lè ṣẹlẹ̀ ṣẹ̀dá ayé Pablo ló ti lọ yẹn ìwọ ni wàá ṣe kí ni wàá wù àti Pablo wù yóò mú wà pé Pablo wù sí mi ò ṣe náà máa ní o wàá wù wàá ṣe dáadáa. Baba landlord, thanks for coming. We are glad to have you here. kí ló ń jẹ́ báyìí. Mo ní ẹ ṣe tẹ wá. Mọ̀ pé nǹkan tó sọ nìyẹn o ṣe kó ohun dúpọ̀ ara ni kéèsì èèyàn dáadáa ni èèyàn dáadáa ni sí mi. Glad indeed. Ta ni gladiator? Ayé ṣe náà rí bí o máa rí mi fín kò mọ nǹkan tó ń ṣe. Baba, they go. Iṣẹ́ la rí fín sọ ẹ ṣàtẹ́kì ẹ̀ ṣé ó yẹ yín ẹ má ronú ẹ má fà á ẹ má ṣe kankan Ọlọ́run tó dá wa náà máa ń pa wá ṣé ó yẹ yín báyìí ẹ̀rọ ọ̀rẹ́ mo á tún máa bẹ̀ yín bọ̀ ṣe gbọ́ mo rí. Baba landlord ẹ wá ẹ ti ọkọ gbé nǹkan tó wà lọ́wọ́ ẹ wá. Kí ni. Baba landlord ẹ bá mi gbé jàre ẹ bá mi gbé jàre Baba landlord na money you come on àbí na your own match you dey mourn. Ṣé mú aṣeré ni ẹ̀rẹ̀ délìbà ẹ gbọ́ tí ọmọ ẹ má tún dá kún nǹkan tó ṣe wá o ẹ jọ ẹ tẹ gẹ́rẹ́ ọ̀tún ẹ máa lọ kẹ jáde kún mi báyìí. Òótọ́ lórí àwọn àgbà òótọ́ ni wọn àwọn àgbà sọ̀rọ̀ àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ tàbá bí tá àkọ́ máa gbé ilé tàbá ti kọ́ tà ní ikú sì máa pààyàn tó pọ̀ ikú máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ yánwányánwá ẹ̀rọ wọn mọ́wọ́ o ìwọ ń tiẹ̀ ó tẹ kàràdàdà tiẹ̀ gbọ́ òun bá mi du ọtí òun bá mi lẹ́rù ẹ ṣe máa dá wọ́n mú ẹgbẹ́ tí hero fífí hero kò tí ì tú ọ bá mi jọ ó ti kàn àbùkù gbọ́. Baba landlord ẹ kọ wọlé ẹ̀rẹ̀ fi máa gbọ́ tí ṣe bí ẹ wá bá wa dáwọ́ ṣé ìjọ bá lò lọ́wọ́ asílẹ̀ ni ṣé ìjọ olójú pọ̀ rádaràda ìwọ yìí ìgbọ́ náà nìkan ní o tálákà ó ti gba ìgbà burúkú ti gba ẹ̀mú lẹ̀ bí ẹ̀gbẹ́ ẹ̀sù olóṣì ní ẹ̀ ó mọ ní má lọ wá bó ṣe máa wá fún ìṣẹ́ ikú máa pààrọ̀ tó pọ̀ ṣé ẹni kí n gbà ẹ̀rú kí n máa lọ. Baba, they go. ìyá mi yé kí n máa lọ. Ṣé bàbá? Baba, they go. máa lọ. bóyá kẹ gbé kẹ lọ bá Pablo. Kí n bá Pablo ẹni bá rogún sí mi gan púkìlẹ̀ tó wọ́n mi ṣe ní àrífín olóṣì ó tálákà òun ju ọ tó bó ṣe ń tí àgọ́ tí Ẹnu máa pọ̀. ṣe lè lọ ọmọ àbá lọ́wọ́ ẹ̀ rọra dọ̀lé ẹ̀ dàrú àjálẹ̀kùn. Pablo. Àgbẹ̀ ooo. Àgbẹ̀ ooo. This line go foul. Bọ̀bọ̀ ìyàwó ni gan. But guys, this Pablo guy, he para gan. Ó yà wèrè gan. He can't carry everything wey he get. He wan go drive Baba God for up ni. Wetin happen? Omo, even in charger cord, he no leave am. Why he can't do us like this now, Pablo? Our mouth don dry now. Lee Oteka, will you calm yourself? You ma calm ara ẹ. Ma gbé mi ara ẹ gbóná, calm down. Pẹ̀lẹ́ ọmọ tó calm. Olakash, I no fit calm. Wetin abeg? Wetin I wan calm for? Lee, see, I no want make you get BP o. With this age wey you dey o, you too young for you to get BP o. God don butter our bread. Omo, na Simbi be this now. Abi no be Pablo girlfriend be this. And I dey very sure say she go sabi Pablo pin. She go sabi Pablo password based on say dem dey dey 247. No be lie, no be lie. Abi now, you come dey worry yourself. And now, Abi Simbi, what's up? My mind dey with una guys. I dey follow una. Hey, Simbi, Alpha, see, we want make you help us. We want make you tell us Pablo pin. So we go fit go in account, go collect money. Veti bank jẹ́wọ́ Pablo. Pablo is too rich. Olówó. See guys,
I know it will be very, very difficult for you guys to understand this. For the past 3 years, maybe say me and Pablo don't date together. Pablo no use one day tell me in pain to him card. I talk am. Bobo yo le kure se. Lee, calm down, make she land now. Oh ya land o. I could remember when Pablo even gave me his card to go and withdraw money for him. I reach where I wan withdraw the money. I forget say Pablo no tell me him pin. I gats to go meet Pablo inside him car back say, Pablo, your pin. Pablo gats collect the card for my hand, come down inside motor, go withdraw the money by himself. Simbi, and you still dey follow that kind person. I can see it. Mo lè rí lójú Simbi pé Pablo ti fìyà jẹ. Nǹkan tó fi mú tẹ́ pé ṣé una observe something? Bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó ń sọ lẹ́yọ kọ̀ọ̀kan ni. Tọ́rọ̀ bá kóbìnrin lára ló máa ń sọ báyẹn. Guys, wetin we go come do like this now? Wèrè la fi ń wo wèrè. Now where we go use spot this thing now. Wèrè Azal. We go spiritual. Aláwù. Pẹ̀lẹ́, ọmọ tó kírun jù. Lolly dey always amaze me. Which one be allowed inside this matter we dey down now? And that's when I see you now, they go to say that you only pass. Oga, forget that one. Wetin be the next move? Hey, nice one. Hey, okay, guys. You wey talk say you go spiritually. Shey you get any baba? Abi you get any move wey we fit move? Person wey go help us? Abi shey any one of you guys get person wey go fit help us like baba àwọn baba tó máa ń ṣe level yẹn? That was where I come in. I know one professional herbalist wey be say he sabi wetin he dey do well well. Gbà bẹ́ẹ̀. Ọmọ tó yáyì. As I was saying, guys, this man is really, really good at what he does. Ewenje Ogunje na him we dey call am. I know na guess what? Na my uncle be the baba. Okay. Lara. It's okay. Lara. Hello, Lara. Kí ló máa ń ṣe òwò táìmù ni? Lọ kitchen jàre kó dáná kí jẹun jàre à. Ebi dẹ̀ máa payọ̀ kí ló máa ń ṣe ẹ́? Lara. Lara. Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ ń pẹ́ lára. Ọkọ̀ mi nílẹ̀ ọkọ̀ ọkọ̀ nílẹ̀ kejì mi ò dá ẹ lóhùn. Ó tún wá láyé olórí láyà. Ó tún pè mí lẹ́lẹ̀kẹta. Kí ló dé ṣé mo di kídìní ẹ̀ mú ni? Wá má pè mí mọ́ tó bá fẹ́ kọ́ lọ pè ẹ́ o. Kí ló ṣẹlẹ̀? Òkè ń pariwo sí pé bí ń pa ebi ń pa ẹ́. Ó dẹ̀ wọ́n nu kitchen lọ́kọ́ lọ dáná fúnra ẹ̀. Custard nìyẹn. Conflict wà nu kitchen. Ọ̀wá lè lọ pọ̀ fúnra ẹ̀. Kí ló dé ṣẹ́rù ẹ̀ ni mo jẹ́ ni wá? Olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa o. Wàá ràn mí lọ́wọ́ máa ràn ẹ́ lọ́wọ́ ni. So ìwọ gógó lè bí ń pa sí wá lọ́nu kitchen wá lọ ṣe kọ́ tó fẹ́ jẹ ni. Ó dẹ̀ pariwo kí ló dé mo di kídìní ẹ̀ mú ni? Má pè mí mọ́ o. Èmi ló bá sọ bẹ́ẹ̀. Lara má máa fìyà jẹ ẹ́. Tó bá fẹ́ kí fìyà jẹ bí kata ife fìyà jẹ Portable máa ṣe léṣe o wọnú kíṣẹ̀ kó lọ dáná. Ó tún ti bẹ̀rẹ̀ ọmọ ní burúkú. Mo ṣe láyé Olúgbọ́n ó ṣiṣẹ́, mo ṣe láyé Àrẹ̀sà ó ṣiṣẹ́, mo ṣe láyé Ọwárọ̀gún Àga ó ṣiṣẹ́. Ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀làké ẹdí ojú mi ń ṣe o bí mo ṣe ń ṣe é ní tí ń ṣiṣẹ́ yóò ṣe o ẹgbẹ́ ohùn mi o máikrófóònù ayé rèé. Ọmọlọ́lá o ti parí iṣẹ́ rẹ̀ gbà lọ́wọ́ mi. Májì ó kanlẹ̀ kéé kanlẹ̀ o farabalẹ̀ kó o gbọ́ bó ṣe lọ sẹ́yìn tó o bá ti délé tó bá ti di aago kan òru ó mú ọṣẹ tí ń bẹnu rẹ̀ ọṣẹ tí ń mínú gbani ó fi wẹ̀ látorí dí àtẹlẹsẹ̀ tó o bá wá wẹ̀ tán kankan tó fi wẹ̀ ó lọ jù sódò. Mo fi dá ọ lójú pé kó tó ọjọ́ mẹ́ta ó ní àgbákò owó ó ní orí burúkú owó èmi arífá ńlá jogún mo sọ bẹ́ẹ̀. Bàbá kí la sọ kí lẹ ṣe? Mo ní mo fẹ́ ọkọ ẹ̀ ń bá mi ṣòwò ni mo bá yín sọ ni ọkọ ni mo sọ pé mo fẹ́ marry àwọn ẹgbẹ́ mi ti marry now mo ní mo fẹ́ ní adé orí èdè wọ́n bá mi ṣòwò ni mo sọ pé mo fẹ́ ni àwíwẹ̀ wíwù mi understand. Gbẹ́nu rẹ dákẹ́ o fẹ́ ládé lórí ṣé wọ́n jọba lápẹ́pẹ́ tó fẹ́ máa dádé kiri wo
ohun tó kàn lọ́rọ̀ rẹ ohun mo ṣe fún ọ sọ̀rọ̀ mi arífá ńlá jogún èmi ẹsẹ̀ ohun téèyàn bá bá wa o ohun táwọn onílẹ̀ bá ló kàn lọ́rọ̀ rẹ̀ mo ṣe fún òun wọ́kọ sọ mọ̀ pé bó o bá lówó àwọn ọkùnrin alálùbáríkọ ọkùnrin olóríire ni wọ́n mọ̀ wá wa àmọ́ bó o bá lówó bíi Kàbírù Mọ̀nsúrù àwọn ni wọ́n mọ̀ wá wa. Bàbá ṣé ilẹ̀ lára mi ni èmi mo bí tí náà ti ń jó mi lábẹ́ aṣọ náà ẹ wá ń sọ fún mi pé owó ṣé oògùn owó mo ní mo fẹ́ ni mo ní mo fẹ́ ọkọ mo fẹ́ ládé lórí ẹ wá ń bá mi sọ nonsense. bẹ́ẹ̀nu rẹ lọ o bàjẹ́ pọ̀ inú ilé mi náà ló wà tó ń léfùrù kọ̀kọ̀ tó ń léfùrù kọ̀kọ̀ kí fi nǹkan sí ọ. ẹ gbọ́ ṣẹyìn bàbá. sórí sẹ́yìn ń gbà lọ́ọ̀ rẹ àmọ́ àwọn tó láì ti fọ́kọ̀ ìyá rẹ kún àwọn onílẹ̀ sì ti fọ́kọ̀ bàbá rẹ kún tí bá wá gbà lọ́wọ́ rẹ 70 years péré ló èyà wèrè tó bá wá ya wèrè tó gbádùn tán ò tún ní rọ́kọ tí ò bá rí bẹ́ẹ̀ kó pè mí lọ́mọ àlè gbé wá. Bàbá ya wèrè díẹ̀ o. Bàbá rẹ ya wèrè. pẹ́ẹ́rẹ́ kó èrè o bó ṣe dàbí àlùbọ́sẹ̀ léwé. Ta ni mo ń wò yìí? Simbi Atún Abíọ́lá. Ó jìnnà sí mi pọ̀. Láti iṣẹ́ ni ẹ̀yin náà lè sọ pé iṣẹ́ ni òògùn iṣẹ́. Òótọ́ ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó yẹ kó máa wá gbẹbu lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ wò dáàdi màá máa wá létà ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀rẹ́ mi yìí ni mo mú wá sọ́dọ̀ mi. Ọlá Cash lórúkọ tiẹ̀ ti ń jẹ́ Lọ́lì lórúkọ tiẹ̀ Sálì lórúkọ tiẹ̀. Good afternoon baba. Ẹ káàsán bàbá. Yóò dára fún yín ẹ ní láárí. Àṣẹ. Ẹ̀yin ọmọ mi kí mo wá lè ṣe fún yín. Bàbá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ wọn kan òun ló ṣaláìsí bàbá. Ọ̀rẹ́ wọn tá dẹ̀ ń wí yìí ó ní bàbá ńlá owó ó dẹ̀ ní àwọn property níbi táwa go òun ṣùgbọ́n ó ti wá kú àdẹ̀mọ́bi tí àwọn property yìí wà nǹkan àtẹ̀tí wá mọ pin yẹn. Bàbá nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ o. Baba, you see this guy she's talking about? He's very rich. With all the money he had, none of we his friends or his family sabi him pin. Even him phone password we no sabi am. Even his girlfriend, nobody sabi anything about him. Now we are here. Kọ́ lóun bá wa tẹ sáfẹ́fẹ́ eré. Tẹ sáfẹ́fẹ́ eré kẹ bàbá. Òkú ilé ò lè kú pé o. Baba, we don't want him to rest like that. Baba, that's why we are here. We want you to help us to call his ghost. We should get access to all his things, all the password, Baba. Ká náà fẹ́ lágbòrò ká zazúzẹ. Ìgbòho ń dùn bàbá ẹjọ́ ẹnu láti gbẹ. Yes, Baba, ẹ ṣàánú wa. Ẹ̀yin ọmọdé yìí, ẹ jẹ́ kó ohun tó kọjá lọ. Ohun tó ti kọjá lọ ò lè kọjá lọ lórí Pablo bàbá. Bàbá ó dàbí pé ẹ understand nǹkan tí mò ń sọ, nǹkan tá à ń try láti explain. Bàbá ni this guy too get money. Tá bá lọ jẹ́ kí nǹkan tó kọjá lọ kó kọjá lọ lọ́dọ̀ Pablo, which is this our friend wey die. Gbogbo àwọn tí ò mọ bó ṣe wàhálà bó ṣe hustle owó ẹ̀ náà máa jèrè ẹ̀. Tẹ́ bá dé bá wa ṣe nǹkan táwa mọ̀, most especially bóyá báǹkì yẹn tá bá mọ pin ẹ̀, a máa lọ síbẹ̀, àwọn báǹkì ò ní lè jẹ́wọ́ ẹ̀, a máa lè bìsà, a tún máa gba owó fún àwọn fámìlì ẹ̀. Bàbá nǹkan tí Ọlá Cash ń try láti sọ fún yín ni pé tí ẹ bá lè bá wa pe ìṣẹ̀dá ẹ̀ wá síbí báyìí ká béèrè gbogbo àwọn píìnì yẹn lọ́wọ́ ẹ̀. Bàbá a fẹ́ mọ àwọn píìnì sí àkáǹtì ẹ̀ so that àwọn báǹkì tí wọn mọ̀gbà tó ń ṣiṣẹ́ yẹn wọn ò ní kó jogún àwọn owó pẹ̀lú property tó ní. Bàbá kéde máa wo èmi ni girlfriend ẹ̀ fún 3 good years tèmi àti bọ̀bọ̀ yìí ti wà ó ní trust issue kò fún mi ní píìnì ẹ̀ bí. Ọkọ àfẹ́sọ́nà rẹ ni. Bẹ́ẹ̀ ni bàbá. Òun mà tún ya wèrè yàtọ̀ o. Ṣé wọ́n máa ń tẹwó lọ́rùn ni àbí wọ́n máa ń ṣe transfer lọ́rùn? Ó yà wá lẹ́nu. Bí n bá wá ní nítorí epo jẹṣu nítorí iṣu jẹpo tí n bá ní wọn ò ní ṣe é fún yín ń wà wò torí Simbi ọmọ mi torí bí Simbi ṣe wà yìí bí bàbá tí ẹ ti jọ múlẹ̀ pa báyìí lèmi hàn ìbálù kọ́sẹ́ ayé ìbálù bẹ̀m̀bí abojú lókè lókè ó kọ rẹ̀ ti jẹ́ Pablo. Sọ sínú máìkì ayé. Pablo. Pè lẹ́ẹ̀kan sí. Pablo. One more time. Pablo. Iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe yìí yóò ná yín lówó díẹ̀ o. Okay, like how much, Baba? Kò lè ná yín ju bí 20,000 náà lọ. Oya, call your answer, Baba. 34, 44, 52. Yóò gborúkọ mi wá. Àrífà ńlá jogún. I don't send that one. Ó ti lọ. Ẹ̀yin tó láyé ẹgbẹ́ o, wọ́n ní Pablo ló kọ rẹ̀ ti jẹ́. Ṣé ẹ rí sẹ́yìn? Tẹ́ ẹ gbé fún mi yóò jẹ́ṣẹ́ tó lágbára.
ẹ padà wá ní ọjọ́ mẹ́ta torí ń pè báyìí tèmi rẹ̀ ó jọ dúró ní one on one káwa ṣe ní face to face ohun tó rí lọ́bẹ̀ tó egaru ọwọ́ yóò wá sọ fún mi gbogbo píìnì rẹ̀ pátá nígbà yín gbà èmi arífá ńlá jogún mo sọ bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ pé mi kọ́ Simbi tí n bá tún wá parí iṣẹ́ yìí nítorí bá yín wá àwọn ẹbú kọ̀ọ̀kan ẹ má mutí. Bàbá máa mutí. àtàjẹ́ díẹ̀ sẹ́nu àtàjẹ́ pọ̀ mo lè fi lo nǹkan. ọtí lẹ́ẹ̀lò kẹ má lọ ṣe bí ẹni tó fi ice cream lẹ́bú o kò burú tó bá di ọjọ́ mẹ́ta òní ẹ padà wá. Bàbá máa ṣiṣẹ́. lágbára àwọn tó nílẹ̀. ẹ ṣé gan bàbá. alukẹ́sẹ́ ayé alubẹ̀ bí abojú lókè lókè. ẹ ṣé bàbá. You can take me with you. No deceiver, no ego. Stingy Ghost. I will. Hey, I will. Ọlá cash. Wow. Ọlá. Ele ò sí ń bí ìyàtú o. Àbí my eyes is deceiving me ni. Boy, you mad gan, ó já wèrè gan. So, na Simbi you dey cash now abi? Simbi, you dey on your internet. Òun wá ń login. Ìwọ ẹjọ́ ń gbé lagba sí logbo sí lagba fún ayín àbí? Ó ṣe jẹ́ kí òkú Pablo kó dọ̀run náà kó sinmi before una start all this nonsense thing now. Gosh, you really surprised me. Simbi, you. Ola now. Babe, many aside now. We are go join now. Guys, no una calm down now. Why una dey do like person wey dey watch a cinema movie for YouTube? Wo, Pablo don go. Our takun, make we enjoy our life now. Sasimo can enjoy. Babe, no many aside. Obìnrin ò pọ́n tà ní. Àìtayà o. Ó wá jẹ́ Simbi. Ìwọ tó kún sí ibi tó fẹ́ kún ara ẹ sí dẹ̀rẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Èwo tẹ bẹ̀rù. Simbi. Lee, I don run money to your asa. And the money is for you and Lolly. Men money, mo ti sílẹ̀ ní yín pa báyẹn. May anything no happen. Ó yé yín báyẹn. Now, Lordy, you know wetin go happen? You know as me, I be Gbadun FC. Kò sẹ́ni tó máa send owó sínú account ẹ̀ tí inú ò ní dùn. Àbí now, èmi kẹ̀rẹ̀ Gbadun FC lèmi wà. Lolly, máa fọjá ká fún wọn lẹ̀. Enjoy. Ní problem. Àmọ́ ìpàdé dọ̀run o. Fẹ́yìn méjèèjì ẹ má fọ̀. What's wrong with you? Stop it now. Do you think this thing we are doing is right? What are we doing that is not right? You just saw Salia and Lolly. They saw us now. So what do you want to continue? Are they not my friends? And so? They are my friends. And you can see what I did. Mo ti send owó sí wọn, mo ti sílẹ̀ nu wọn, bó ṣe wà ẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́. Ó ti sí pẹ̀nu. Do you think what we are doing is right? First time tó máa rí wa ni, and they don't come, they don't go inside. Pablo is your friend for crying out loud. I'm Pablo's girlfriend. We don't need to do this. Point of correction, Simbi. Pablo is no more. And you are Pablo's ex-girlfriend. Okay? So don't tell me what you are doing is not right. Forget it, I continue níbi tá stop sí kí ló ṣe. Jẹ́ ká máa ṣe. Stop it, please. Allah, what's wrong with you? I'm no more interested, please. Nonsense. Simbi. Ìkan ṣe mí. Lee! Lolly! Owó tí mo send sí yín kẹ́ bá mi send ẹ̀ padà sí i. Torí nǹkan tó mú. You can take me with you. ìbálù ké sí ayé ìbálù bẹ̀bẹ̀ abojú lókè. mo tún dé lónìí o àdáṣe ní ìhun ni ìbà ò gbọ́dọ̀ wú mọ́ ènìyàn èmi arífẹ́ ńlá yòókù mo tún dé gbogbo ara mi kìkì ògùn tó adébí olóògùn tí sà
abiyamọ ní pọmọ ẹ̀jẹ̀ o Pablo o orí rẹ mo wá pè lónìí bó o bá ń bẹ nígbèrí òkú kó o rọ̀ wá bó o bá ń bẹ nígbèrí ọ̀sà kó o rọ̀ wá bó o bá ń bẹ níwọ̀n ọ̀rọ̀ ibi afẹ́fẹ́ rere tí í fẹ́ wá kó o rọ̀ wá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ Pablo o àkọ́kọ́ rẹ rèé o Pablo o ẹ̀kejì rẹ rèé o kó o máa jẹ́ mi ní gbèjọ kó o máa jẹ́ mi ní gbẹ̀rìndínlógún ohun àwọn olótùúfẹ̀ tí n bá pè ọ́ tó jẹ́ òde ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ bí mo pè ọ́ tó jẹ́ òde àgùntàn jẹmọ̀jẹmọ̀ tí n bá tún pè ọ́ tó jẹ́ òde aláǹgbá tí ń jẹ lẹ́bàá ògiri Pablo ẹ̀hẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló tó ń pa orúkọ mi tó ń pa orúkọ mi tó jẹ́ kí n sùn àsìkò tí mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ̀ ló ń pa Pablo kí ló dé. orí rẹ ti burú tí ẹ bá ṣe pórí rẹ ti burú ni èmi ò rí bí èèyàn ti kú rí tó sì mú gbogbo ohun tó ní tó kó lọ́rùn tí wọ́n máa ń ṣe transfer lọ́rùn ni àbí wọ́n ń tẹwó lọ́rùn wo àwọn ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ńlá là sí òkú tán o ò fi ibi tó wọ́n wà hàn wọ́n wá ń dààmú kí àwọn ni wọ́n wá bá mi wọ́n sì ní kí n gba gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ rẹ àti WhatsApp pin rẹ àti bank app pin rẹ àti gbogbo rẹ pin rẹ wọ́n ní kí n gbà bí mo ṣe wọ́n ń bá a sọ̀rọ̀ yìí ní wéréwéré ní wàràǹṣeṣà máa pè é fún mi. èpè ni. èpè náà ni wọ́n sì tún ọ pa. kí ló dé ṣebí mo ní property ni tó bá ṣe wù mí ni mo ti kú mo ti gbé lọ nìyẹn kò lè sí yàrá jẹ anybody tó lè gbà ní ọwọ́ mi ẹ wá gbà kò pọ́n. bẹ́ẹ̀ni rẹ lọ sẹ́mi ló ń lẹ́fùrù kọ́kọ́ sí èmi arífáńlájọ fún gbogbo ara kìkì òògùn èmi a máa tó pupa ìbádá kó o gbà lẹ́rọ̀ kí n tó bọ́ ọkọ̀ owó èlé mú wọ́n irú òkú yín báyìí ni wọ́n máa ń pè ní Stingy Ghost torọ́ ọ stingy eléri ibú ni ọ́ èyí agbọ́gbọ́lọgbọ́ gbé èyí agbọ́gbàlọgbà gba abẹ́rẹ́ òkan wọn aṣọ kòkó kan wọn dò àbátálágán bó bá dá òun lò ṣàòkè gbà ó yá máa pè é fún mi. ẹ̀pẹ́ ni ẹ̀pẹ́ ó pọ́n gbà kí ló dé ṣebí mo nìkan ni ẹnì fẹ́ fagídí ìta lọ́wọ́ mi wá sọ ẹrẹ o tọ́ bá rán wọn níṣẹ́ ẹrú ó má fi tọmọ jẹ ní o nǹkan tí ó kùn ẹ má bá wọn dá sí o ṣọ́ra ẹ kó má ṣe iṣẹ́ ṣe. mo ti rí pé ńgbà tó wà láyé ọlágídí ọ̀tún wá kú tán agídí rẹ̀ wá di ×2 mo mọ̀ pé bó bá kọ̀ lógì ń bọ̀ fún ọ lẹ́kọ̀ọ́ padà síbi ó ti wá ọ̀rọ̀ rẹ̀ èso ní mọ́. àpáta ni aláyé fún mi lówó kí n fi padà wọ́kọ́ ló pè mí ni. owó kí ni. owó tí máa fi padà owó mọ́tò tí máa fi padà síbi tó ti pè mí wá. olórí ibú fẹ́ wọ mọ́tò ṣé o ti ṣe owó sí mi lápò tó fẹ́ gbà ìbádá kó kó rẹ kó kó bí sí sí ọ lọ. wá mo ò bẹ ṣeré o aláyé fẹ́ mi lówó náà má máa fún mi ṣeré bí yìí. ẹ gbà mí òkú máa ń bá mi ṣe gífàǹtẹ́ẹ̀kì èmi ló ń ṣe afẹ́fẹ́ lẹ́lẹ́ tí í ṣe kí oko wẹ́lowẹ́lo ìjì ńlá ọmọ afòrú làlújá ẹni tó láyé o ẹgbẹ́ wèrè padà òkú eléyìí fẹ́ ńlá gidi díẹ̀ o ó dàbí wọn ò rè gbó olódùmarè mú bọ̀. This girl don't start again this night. Má lọ kọ́ra mi lọ́rùn. Òun náà ni kẹ̀kẹ́ ṣí wíńdò. Lolly. Where this night dey come from now? No be your neighbor. This girl ni Amaka don tire me. Ṣé ó ń dùn mọ́ ẹ ni? Ìwọ ni bó ṣe ń dùn mọ́ ẹ ní ìdí òkè sí. Tí ó bá dùn mọ́ ẹ ṣó máa bá mi. Ìdá ìwọ ń gbádùn orin tó yẹn. Orí ẹ̀ ò pé. Mo ti fẹ́ lọ bọ́ ọmọ yẹn sí pẹ̀lú oṣù kọ́rí reduce voice wọn náà. Ṣé wọn nìkan ló ń gbé ní compound? Kí ló fẹ́ lọ bá fún? Mo ń disturb èmi ṣá, ó ń disturb èmi. Tọ́lọ́run bá máa mú ẹ, wọ́n máa fà ẹ́ wọlé, wọ́n máa ṣe threesome. Orí ẹ̀ ò pé. Good evening. Neighbor, na you. Na me o, neighbor. Wetin happen? Nothing much. Please, I'm only here to tell you to please reduce your voice. It's too much, too lousy, and it's disturbing. Please, reduce your voice, Bikonu. I don't understand. I collect house for your hand. Wait though. Since the day where I don't dey see you for this compound, I never see you with man before. If you don't mind, you can join us for threesome. Are you mad? Are you crazy? How dare you say that to me? Aṣẹ́wó.
I'm just here to warn you, reduce your voice and don't stop it to see what I'm going to do to you. Hey, if they burn you, come back again, can't talk this nonsense. You if I no go continue. beat you up. Continue and see what I'll do to you. Excuse me, do I beg shit? Nira, I shall walk. You can take it with you. No deceiver, no ego. Àwa lára, àwa àjèrò. Onítorí mi bàjẹ́ o, àwo ògbó ni mo ṣe. Ẹ káàsán bàbá. Ẹ̀yin ọmọ olóríire. Ara ti ń dára àgbà. Bàbá, èní ló pé ọjọ́ kẹta tẹ́ni ká wá. Bẹ́ẹ̀ni. A ti wá báyìí láti wá gba pin àti passcode ta ní kẹ́ bá wa gbà lọ́wọ́ ọ̀rẹ́ wa tó ṣaláìsí. Bàbá ẹ ṣeun o, ẹ kú àgbálẹ̀ o. Bẹ́ẹ̀ni bàbá, àmọ́ bá ṣe rí yín, ta rí ní ìfẹ̀rẹ̀ aláì. Bàbá, a mọ̀ pé ọbẹ̀ ti sọ, gbogbo ẹ̀ ti soft. Bàbá, ẹ jẹ́ ká náà lọ zazuzẹ̀ nígboro. Daddy, mo ti fẹ́ wá rí yín láti jọ ẹ̀ ṣùgbọ́n gbà tẹ́ sọ pé ká wá ní èní tó jọjọ́ kẹta. Wọ́n sọ pé kí n kú fi òkú kan pa ẹyẹ méjì. Sọ pé kí n kó dé bíbá ilé bí sá. Bẹ́ẹ̀ tí ẹ rí, ọ̀rọ̀ rẹ ò jọjúmọ́. Ẹ̀yin ọmọ olóríire, ká má fọ̀rọ̀ ọ́lẹ̀ sọ̀rọ̀. Ṣé ẹ ríṣẹ́ tẹ gbé fún mi? Mo pe Pablo. Èmi rẹ̀ jọ dúró wọ́n náà wọ̀n. A jọ fojú rinjú. Mo pè é lákọ̀ọ́kọ́ kò dáhùn. Mo pè é lẹ́ẹ̀kejì kò dáhùn. Ó stubborn gan. Ó ya wèrè gan o. Mo ṣe pè é lẹ́ẹ̀kẹta báyìí, ó lálẹ̀ gàràgà. Etí ń dùn ni. Pablo ya wèrè gan o. Báwo lẹ ṣe ń gbé pẹ̀lú akùnrin yẹn ńgbà wà lé ayé? Arsenal fans ni bọ̀bọ́ yẹn, wọ́n máa ń lé kọ́ọ̀pù ni. Arsenal fans ni Pablo. Àwọn Arsenal fans máa ń wà depressed. Wọ́n máa ń ní anger issue. Ta ló mọ̀ bóyá depression ló pa? Àbájọ Pablo ya wèrè gan o. Bàbá ìfẹ́ la fi ń ba lò nígbà tó wà ní ayé. Nígbà tó dé, mo sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí. Mo sọ burúkú ọ̀rọ̀ sí. Mo ní ìwọ àwọn ọ̀rẹ́ rẹ̀ wà nílé ayé wọn ńlá làsìkì. Ó wá kú ogbówó lọ́run. Ṣé wọ́n máa ń ṣe transfer lọ́run ni? Pablo bá yarí mọ́ mi lọ́wọ́. Ó ní òun lòun ṣiṣẹ́ owó òun o. Kẹ́nì kankan má dòun láàmú o. Òun gbówó òun lọ ni o. Ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. Mo wá wò pé Pablo sẹ́mi náà ló ń bá ṣe give and take tó takú sí mi lọ́rùn pé òun ò gbowó ọkọ̀. Kè mọ́ sọ̀rọ̀ kékeré. Bàbá, ẹ má ti pè àwọn ẹ pé ká dúró wọ̀nà pẹ̀lú Pablo. Kéyìn náà dé wà bẹ́ẹ̀. Téyìn bá ṣe ń bá sọ̀rọ̀ spirituality ò bá gbọ́, àwọn máa ju ẹ̀ṣẹ́ fún. Bẹ́ẹ̀ni náà. So, bàbá, kí ni nǹkan ta lè ṣe báyìí? Because I need láti act fast. Ṣé rí àwọn báńkì ya wèrè gan? Ọlọ́run ló mọ bó ṣe máa ń mọ̀ pé ẹni tó la account bóyá ẹni yẹn ti kú bó ṣe máa ń mọ̀. Before we know náà, a ní lè rówó Pablo gbà mọ́. I need láti act fast, bàbá. So a máa lè rówó ẹgbà. Ẹ wà ní sùúrù. Ń túnra mú èmi àti ó fojú rinjú lẹ́ẹ̀kan sí. Wọ́n wá sí àpàtà hàn. Bàbá, ìjọ ọ̀gọ̀gọ̀ ni ẹ fẹ́ ká padà wá. N ò ní dájọ́ fún yín, àmọ́ wọ́n ràn án síbì sí yín torí ó gba sùúrù ó gba kí ìrìnrìn àjò. Wọ́n débi tí wọ́n ti ń fa abẹ́rẹ́ gúnyán, wọ́n rìn débi wọ́n ti ń fòwò aláǹtakùn sọmọ odókọ́. Èmi mo sọ bẹ́ẹ̀. Ó dá bàbá ẹ má ṣàjẹwò pé. Bàbá, èmi dẹ̀ fẹ́ má bákan wá o. Mo sọ pé nígbà tí Pablo wà láyé, Pablo nífẹ̀ẹ́ obìnrin gan. Mo wá wò pé ká kúkú fi lọ́ọ̀lì ká fi set Pablo up. Ṣolóṣì lélẹ̀ ni. Wọ́n fi tani sẹ́tẹ̀ ọ. Pàdí màlẹ́ ní tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí. O tẹ̀ tó wá sọ pé ìwọ kò lọ máa bókun sí ilé grace. What's the meaning of all this? Ẹ wà, ẹ ti fẹ́ máa fàágùn. Tẹ́ ẹ bá sì ti fàágùn, á làágùn láìsọ ọmọrógùn. Ibi tẹ́ ń lọ gangan ni kẹ́ ẹ sọ ká mọ́kọ̀gùn. Bàbá má bínú, ọmọ yìí ni ò gbádùn. Bàbá ẹ má bínú, ẹ ṣáà tilẹ̀ máa rún síbí sí wa. Bàbá ẹ jẹ́ kí n tẹ ó sí yín. Irọ́, má ṣòwò. Má ṣòwò sẹ́ẹ̀. Ẹ jẹ́ ká parí iṣẹ́. Bẹ́ẹ̀ni bàbá. A máa wá. Àwọn ọmọ pè lọ́rẹ́ mi wọ́n màmá ti dọ̀tá mi o. Ayé ó mà ṣòro. Bá ti mọ̀ bàbá ló sọ. Má ṣe fèèyàn sọ. Ayé òdì lójú ẹni tí ò rí jẹ. Ìyá rẹ̀ báwo lọ́jà? Ẹ pẹ̀lẹ́. Géèmù tí mo ta láàárọ̀ yẹn. Ó dàgbò jábọ̀ o.
bàbá ẹ má bínú. kí máa bínú. ẹ má bínú. ó rí mi àbí ẹ ṣe máa ṣe nìyẹn mo nírú ẹ lọ́mọ mi ní bínú inú mi tiẹ̀ dùn lé níjà rẹ̀ ó dà pé kéèmọ̀ náà wá bàbá mi wò ó ń sìn bóyá ó jábọ́. Oya kò tí ẹ ní nìkan owó yẹ kó kó fún mi direct ni. wọ́n ti tọ̀nù ẹ̀ dáhùn. Ta ló tàn ní ẹ wa? bàbá ìjẹ̀bù. ẹ bá mi sọ ohun kó correct ẹ tó wá ti tàn ní báyìí èwo ni ó tàn ní báyìí. mo ti test ẹ̀ wò ó sì wọn congrats ni. ṣe bí wọ́n pìrì tí ẹ ní o lè fi báyìí ròyìn èwo tún ni ó tàn ní ó tàn bẹ́ẹ̀ ṣe máa ṣe báyìí lélẹ́yìí o fẹ́ gbá mi nìyẹn o. tá a bá ti tẹ serial number yẹn sí tán bá ti congrats so òun lẹ gbó bọ̀ díìsì báyìí wọn congrats ni. ó ti bàjẹ́ wà. ó ti bàjẹ́. gbogbo géèmù yẹn ti bàjẹ́. Bá ògùn àfẹ́ jẹ ẹ̀wẹ̀ lẹ́yìn kún ìfẹ́ mọ̀. Bàbá kí ló tún ṣẹlẹ̀? Pẹ̀lẹ́. Gbà tó wọlé lẹ́ẹ̀kan ó rí mi àbí? Ẹ bọ̀ sí mo ní kẹ́ má bínú náà. Ó kí mi kí n pẹ̀lẹ́. Ẹ nà mo ní kẹ́ pẹ̀lẹ́ náà. Ẹgbẹ́ ẹni mí ni. Orí ẹ dàrú ni ó kí mi kí n pẹ̀lẹ́ òfin mi dìwọ̀n àwọn òbí ẹ lé ni. Bọ̀ wọ́n ti bẹ̀yìn lẹ́ẹ̀kan pé kẹ́ má bínú. Àbí kí lẹ tún fẹ́ gbà lẹ́yìn kẹ́ má bínú báyìí? Ọkọ òun dà á láàmú ni. Ayé wa ò ní bàjẹ́ o. Àmì o. Jẹ́ ń parí ọ̀rọ̀ mi o. Ìwọ lóhùn ló ta fún mi o. Olóòbẹ̀ mi. Ṣé orí ẹ òun sì ń gọ́ ni? Bàbá kí lẹ fẹ́ gbà lẹ́yìn kẹ́ má bínú báyìí? Ọ̀la gùn ẹ́ bí èsì mọ́jú rẹ̀ mi ló ń bá sọ̀rọ̀ pé kí ló ayé ẹ fẹ́ bàjẹ́ ni. Ọ̀pọ̀ jókòó ti jẹ́jẹ́ mi mo ní mo bá rí o. Mi ìfọ̀ wàhálà mi ìpàjọpọ̀ ọ̀dọ̀ kọjá bá yọ wá mẹ́wàá gbà mí oníkí bá bínú padlock búkú mi. Ẹ rí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ni ẹ ń lọ sókè ẹ ń lọ sílẹ̀ àwọn àgbàlagbà bíi tí wọ́n jókòó sílé táwọn ọmọ wọn fún wọn lówó ni ẹ wá fi arúgbó ara ẹ wá fi ń play bàbá Ìjẹ̀bú yìí báyìí. Mo wá ọ̀sùn ni. Bàbá wọn ti bẹ̀yìn lẹ́ẹ̀kan pé kẹ́ má bínú. Ó ní gbòòkú ọmọ ńlẹ̀ o. Àmì o. Ṣàmì dáadáa o. Tó o fẹ́ gbé ẹrù ẹlẹ́rù sórí àwọn ẹ̀fà tiẹ̀ lọ́wọ́. Ìwá lọ́kọ́ ní ètè ní sílẹ̀ lọ́ máa kí ẹ̀ ó ní ṣe wẹ́ẹ̀dì. ẹ wá ìjọba aranjú mọ́ mi báyìí ṣé mo bá tíkẹ́ẹ̀tì ilé ni. Ó ń jẹ eré lójú àbí. bàbá bá ní kúrú o àgbàlagbà ní yóò ní máa ṣe ìkọ́kẹ́ ẹ̀fẹ́ fún yín o. ìyá ẹ jẹ́ kìlọ̀ fún Sọ́rí bàbá yìí. ó ti rí màá yọ ojú ẹ lé lọ́wọ́ ọ̀sìn wàá rò pé mi ṣeré. Bàbá ṣẹ́ntì bá fún yín blow àwọn ọmọ yín ló máa gbókun yín bíbá yín sísìn. Ó di pé ṣoṣo ó dẹ̀ ní jẹ mọ́ ṣọ́ọ̀bù yín. Fúẹ̀ mi ní báyìí sọ kankan ìgbọ́ ó yẹ kí n fi ẹ̀ ṣèrúbọ níbọ̀ mi ní ṣèyàn sí ẹ níbo mo gbà gan níbo mo ń gbà lọ. ẹ tún mọ̀nà bí tẹ́ gbà wá mọ́. Màá ní káwọn tó ń wó léwó ṣọ́ọ̀bù ẹ wàá rí. Ọmọlára bó o ní. Ẹ ká sùn sá. Ohun tó ń sọ ò yé mi dáadáa ṣàlàyé fún mi. Ẹ wo bàbá gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá yín sọ̀rọ̀ lórí fóònù torí ọkọ mi ni mo ṣe wá. Ẹ wo bọ̀bọ́ yìí kò réètì mi rárá nínú ilé. Ó ti sọ mí dẹrú mo wá dàbí ẹni tí ò mọ̀ ṣe. Ó ti sọ mí di punching bag kò lè bá ọkùnrin ẹgbẹ́ ìjà èmi nìkan ló máa ń fún un mọ́ nínú ilé. Ṣó lórí ibu ni? Torí olórí ibu ọkùnrin ni ó mọ́bìnrin mọ́lẹ̀ tí ó máa lù bí ẹran. À ń gbà báwo náà ẹ̀yin obìnrin náà ìgbà míì ẹ máa ń ṣe bí ewúrẹ́. Kílẹ̀ mi. Tọ́ pé ọkọ máa sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ̀ nílé gbẹ́nu dákẹ́ àfi kẹ́yin náà wí. Ọ̀gá méjì ò sì lè wà lọ́kọ̀. Bàbá kí n dákẹ́ fún. Báwo lẹ ṣe máa expect mi pé kí n dákẹ́ fún? Ó máa sọ mí dọ̀dẹ̀ ní now. A máa sọ̀rọ̀ mi nílé sọ̀rọ̀. Kò possible now. Orí ohun tá à ń wí. O ti wá fẹ́ máa fàágùn. Tó o bá sì ti ń fàágùn, a máa làágùn. Kò sì ń sọmọrogùn ibi tó ń lọ. Jẹ́ ká gbé kẹ̀kẹ́ ká gùn ún. Kóríta tá ń lọ gbogbo ládé ṣe rí bàbá nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe fún ni pé mo fẹ́ kẹ́ bá mi sọ di dandan ni kẹ́ bá mi sọ dọ̀dẹ̀ tí mo bá ní pé hey sit down there kó jókòó síbẹ̀ tí mo bá ní pé hey come here kó wá bàbá mi fẹ́ kó gbómi lẹ́nu rárá iṣẹ́ tọ́kàndù ni mo fẹ́. O wá ní gbádùn rẹ̀ mọ́ ń gbò bá di dọ̀dọ̀ yọ. Bàbá nǹkan tí mo fẹ́ nìyẹn ìyẹn sì dà ju kó máa lù mí lọ. Ẹ wò bàbá ẹ̀kọ́ rí mi báyìí ni o pákéjì ni gbogbo eléyìí o. Apá ń bẹ lábẹ́ aṣọ mi. Kò sí bọ́kọ̀ rí ò sí ní ìlú ọ̀nà pẹ̀lú gbogbo òwe àwèrè tí wọn náà ń wù yìí. Ó ní láti máa farabalẹ̀ o. Àmọ́ iṣẹ́ tá a fi rán gúnigúni kó jẹbọ, iṣẹ́ tá a fi rán kàlà ní kó jòkú, iṣẹ́ tá a fi rán mi arífánlá jogún ni kí n jáwé kí n wagbò kó sì jẹ. Alúbẹ̀m̀bẹ́ abojú lókè lókè
alubẹ̀m̀bẹ́ abojú lókè lókè. Kò sí láburú. tó ṣe fẹ́ gbégbá fún mi ní àdúrà. ń gbégbá fún ọ fẹ́ dẹyẹ ni àbò fẹ́ gbàjẹ́. ara rí ò balẹ̀ bó lọ kó o ṣe nílùú ọ. ìbẹ́ ni tó kọjá kí n tó já, ìbẹ́ ni kó wagbò kí n tó wagbò, ìbò olúbí kí tó kọjá wé, ìbọ̀sán ìbí kí tó kọ́ wagbò. Ewé tí mo bá já ó di dandan kó ṣiṣẹ́, igbó tí mo bá wà ó di dandan kó ṣiṣẹ́. Èmi lọ mọ gbárúgbó alárúgbó lọ́rùn ìgbẹ́ lọ́jọ́ ògùn làyà, èyí mo ṣe lé ní kàṣà iṣẹ́ fùà. So oríṣẹ́ tí mo fẹ́ fún ọ yìí, ọwọ́ àlàáfíà rẹ̀ dà, ọwọ́ àlàáfíà rẹ̀, ọwọ́ àlàáfíà ègùn ni ọ́ ni. Fara rẹ̀ balẹ̀ o, n ò ní ojú sẹ́nu. So oríṣẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí, tí ọkọ rẹ̀ bá ti dé tó bẹ̀rẹ̀ wá wèrè tàbí tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní bọ́ fa wàhálà, ó mú ó fi sẹ́nu, ó wà panudé mọ́, kó máa ṣépè kó máa ṣe gbogbo ẹ̀, ó gbọ́dọ̀ sọ̀rọ̀ o. Atẹ́gùn èfẹ́ sí o, tátẹ́gùn bá fẹ́ sí èèyàn máa ń bugi jẹ ní o. bàbá yẹn máa lè báwo ló ṣe máa sọ̀rọ̀ sí mi ní fúlẹ́sì. orí ohun táwọn wí, ohun tó ń fi ìyà jẹ ọ́ nu tó jẹ́ kó máa lù ọ́ nílùú bàrà ló ṣe ìwò. N ò ní gbowó lọ́wọ́ rẹ̀, tó bá wá ṣiṣẹ́ tó jẹ́ tán kó padà wá kó wá yin awo, káwo wá yin ifá kífá wá yin olódùmarè ọba àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run. bàbá ẹ jọ̀ọ́ fún mi lórí òfin tó bá sọ pé sórí mi burú ṣé mi lè sọ pé só ya wèrè. Sọ fún pé ó ya wèrè, kó o ya wèrè ní wéréwéré. bàbá owó ẹyọ lásán lélẹ̀ yẹ́ ẹ̀dẹ̀ ṣọ́. o ti fẹ́ máa dá òtún rẹ̀, tó o bá ti ń dá òtún rẹ̀ o ti ń wá ìní rẹ̀. ṣé mo lè sọ o lè fi síbẹ̀. Kò sí láburú, ẹ sáà máa rọra lẹ́. Kí ni máa ń ṣàwọn ọmọ yìí gan-an? Ọkọ̀ òṣè ẹ wo bó ṣe ń ṣe bálabàla bíi bẹ́líìtì ẹ̀rọ. Ìgbà wo náà lọ́kọ̀ nílùú ọ nílùú bàrà. Pablo! 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 Ola Cash, wetin dey do you? I saw Pablo right here. Pablo? I swear. I can't see him now. Pablo. So you see Pablo, you dey fear. You no fit trust am. You see Pablo, you dey fear. But na so they follow you babe up and down, they knack that word. Wait till you dey talk now. Kí ni Kí gbogbo nǹkan tó ń sọ yìí now? ni sọ? Ṣé because say. Ó wá pariwo bẹ́ẹ̀ yẹn. Hey, Pablo. How you call yourself man? Ojo. It's not your fault. It's not your fault. Okay? Má worry. It go soon happen to you. I go chest am. Okay. I no dey fear. I fear nobody. But wait o. Why Pablo come dey appear to me? Why no go appear to you? Maybe say na you dey follow you babe. Na me kill am. You wan tell me? Maybe na you sef who know? Maybe because say you wan follow you babe. Who knows? Which one be I dey follow him? Be I say I saw Pablo. Pablo! Anyway, out there. I swear. Oh, Lolly, come. So you no fit face am, no face ghost. Make come now, go stand gidigba. I fear not. So why Pablo? Ṣé Pablo tún fẹ́ tún kú fún ni àbí òun ni gbogbo dé ibà? Ọmọ mi kà kúrò.
Alele. Pablo. Sọ ya wèrè ni. What's up? Mo gbóúnjẹ lé o sì ń jẹ orí rẹ burú ni. What I do for you? Make I no chop again. Now you get the food. No be you call me the other time. You no give me transport. I dey waka up and down. Ebi fẹ́ pa mí kú. Wọ́n ń gbá mi síbí. Wọ́n ń gbá mi síbẹ̀ yẹn. Mo wá lóúnjẹ ń sìn. O wá tún ní kí n má jẹ. Sọ́rọ̀ ẹ̀ fún ilẹ̀ jẹjẹ. Tí n bá gbégbá. Wetin you wan do? You wan slap Òkú? You no go better for Òkú. Òkú ò ní kú re. Torí pé mo pè ọ́ ní kí n gbé oúnjẹ kalẹ̀ kó máa jẹ orí rẹ burú ni. When you no give me transport, ṣé me I no go come chop again? I just dey waka. Ìgbà tó ń pariwo Pablo nígbà yẹn, mo sọ pé give me transport, you no gree me. Ṣébi tí wàá pa mí kú lẹ́lẹ́kejì ni. Látijọ́ tí mo ti ń rí Òkú, mi ì tí ì rí olórí burúkú Òkú rí. Àmọ́ ọ̀rọ̀ rí oṣù ni. Owó yìí 2K ló wà ń bẹ̀. Àwọn bọ̀ríbọ̀rí àwọn bọ̀rí bọ̀fábọ̀fá àwọn ni wọ́n kó wá gbà kó o fi padà bí o ti wá. Àmọ́ lẹ́yìn eléyìí tí bá tún rí ọ nílé mi àbí mo rí ọ ní sàkání mi wọ́n tún òkú rẹ pa wọ́n fi ọjọ́ ògùn làyà èmi arífánlá jogún mo sọ bẹ́ẹ̀. So you know say you get this money before. Why you no give me that time? Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń ṣe joko wẹ́lowẹ́lo ìjì ẹgbẹ́ dànù. Olórí ìbú lọkùnrin yìí ṣé màá wá jàjẹ kò kú ní báyìí kólúwa rẹ̀ náà má tiẹ̀ wá lọ kú. Kò sí nǹkan kan jàre koríko ń dé èrùwà ń dé ìgbà arúmọlẹ̀ ń dé. Hello, bros. Hello. Wetin happen? As you see me like this, I be ghost. No fear. I just need your help. I need 2K from you. I want you to go back to heaven. You need transport. Ghost wey I no know dey enter transportation now. They dey disappear. Bros, no worry. Leave that side. Now one Baba call me come and he give me transport to go back. But on my way going, àwọn ọmọ ayé wọ́n ti yọ lára mi. Ọmọ ìyá mi má fọ. Mi ò ṣọmọ ìyá ẹ̀, mo dọ́mọ ìyá mi mọ̀. As I dey like this sef, I dey hungry. I never chop since 3 days like this when the papa don call me. Abeg, just help me. As you dey like this, you dey hungry? Yes, abeg. Me as I dey like this, I dey hungry. I never chop for 5 days. Omo. Na wetin I get wey dey available be this. You go chop. Smoke ike. No, I no fit smoke. Ó tiẹ̀ ti lọ. I wan do. I wan do. Pablo! I wan do. Pablo! I say I wan do. Pablo, please! Please. God, have mercy. This one. Thank God. Thank you, I beg. Pablo! I wan do. Pablo! I wan do. Pablo! I wan do. Everybody! Pablo! I wan do. Pablo, please! 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 It's good to bath. Ẹ̀mí mímọ́ kárí mi o, kárí mi o. Ẹ̀mí mímọ́! Ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀. Ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sórí ọmọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ kárí mi o.
ẹ̀mí mímọ́ kárí mi o kárí mi o. Wetin happen? Who have this light? Who have this water now? Olakash! This guy won't cashless for a life. Which kind of be this one? Which kind of play? Lolly! What's gonna happen now? Now. Which kind of sense is this one? Oh my, it's hard fun. Oh my, let me take gas okay. Me, it's good to bath. Wait! Ẹni mọ́ mọ́ pé pátọ̀! Ọkùnrin! Ẹni kí yìí náà! Ẹni mọ́ pé pátọ̀ mọ́ kí! Pátọ̀! Bàbá nu sọ, má ṣe bèèyàn sọ. Ìmúníkà. Lára, ó rí pé mo wọlé ni. Ṣé ò rí mi ni? Dúró, ṣé ò rí kó kí n gbé kó yé kí n káàbọ̀ ni? Ṣé orí ìgbéraga máa pa ẹ́ Lára, máa pa ẹ́. Lára kí tí bá máa nù ẹ́, máa dá ìka ẹ́, máa dá ẹ̀hẹ̀, máa ṣe ọ̀ràn ẹ́. Ilé yìí ni o. Fẹ́ máa ṣe báyìí pé èmi lọ́kọ o, èmi mo fẹ́ sílé. So understand? Tó bá bà ẹ́ jẹ́ láti ilé ẹ wá, má dá yẹn, má wá ṣe yẹn bí. Oníbàjẹ́ òṣì, oníranù. A dẹ̀ máa ṣe báyìí, ta ló fẹ́? Ṣé pé mo fẹ́ ìnáwó? A máa ṣe báyìí sí mi lórí. Ṣọ́ra ẹ o, mo wọlé ò lè kí mi kí káàbọ̀. Rárá òṣì. Lára. Ó máa sọ̀rọ̀. Lára máa jáde lọ sọ̀rọ̀. Lára. Lára baby mo kí mo like ẹ wọn náà ló máa ń fa tí mo máa ń kanra mọ́ ẹ know that I love you baby wọn náà ló fa náà tí máa fi ń nà ẹ tí máa fi ń kígbe mọ́ ẹ wọn náà ló máa ń fa mi like kóbìnrin máa argue pẹ̀lú mi àbí kó máa understand má bínú mo ń fa ń jẹ má bínú my baby ẹ̀kẹ́ ṣe tọ́rọ ọmọ kan tó ṣẹlẹ̀ máa surprise ẹ go and change fẹ́ gbé jáde go and change today is your day ẹ baby pẹ̀lẹ́ mo dey like you ọ agídí náà ni tó bá sí lágídí wàá gbádùn dáhùn o. Àgbẹ̀ o. Stingy Ghost. Simbi. Honestly, I don't fear say I no go meet you for house. Oh, Ọlá, mẹ́wàá ń ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Sọ fún mi. Pablo has been appearing to me physically and even in my dreams. Ọlá, I don't want to die. I'm scared. You too? What do you mean by me too? The same thing don't happen to us too. That's been happening to us and we don't know what to do. And you guys kept quiet. It's not what you are thinking. Because we don't know what to do, that is the reason we just mute. And we believe that not we keep Pablo. He not will do anything for us. He's our guy. If he be say he miss us, now why he can't greet us? Ola, don't you think we need to go back to Baba's place? Because that's the only solution we have for now. Okay, if we talk say we should go to Baba place, no wahala. Because Pablo no dey do this counting to us, he no dey appear to us before we go to Baba place.
After we go to Baba place, now this thing dey happen. Simple. If you say we should go to Baba place, we can't go today because Lee and Lolly, they are not around. Let's go tomorrow. The thing is, me, I won't be around tomorrow till around 5 p.m. That's your own comment. You know what? We can go ahead. Then you come and meet us. So you guys will actually go without me? Shajo Modini, since we know our way to Baba place, we will go and you go come meet us for there. Oloye, it's you guys that push me to this thing. No, I don't want to involve myself. Oh. No problem, I'll meet you guys there. Simbi, why now? Please don't she why? Show me wọlé ni ká mú bẹ̀lẹ̀. Oloye, ilé kò ló ṣe mí. See, I'm scared. I can't. Oh. No. Kí ló tún wá kàn? A ṣe máa ṣe náà, ó ti pẹ́ tí mo kẹ́sẹ̀ sókè náà. Ola, this is not a laughing issue, okay? So bí Pablo ṣe ń disturb mi pẹ̀lú doggy ni wọ́n náà tún fẹ́ máa disturb mi pẹ̀lú physical doggy. I'm tired, please guys. Warn yourself, abeg, I'm not going into this one. Àwọn ọmọ pè lọ́rẹ́ mi wọ́n màmá ti dọ̀tá mi o. Ayé ó máa ṣòro. Síbi ó máa ń lọ. Mo jí lónìí kí n ríre, ire ni kó máa bá mi o. Kán gbówó ńlá wá mi wá, kán gbére ńlá wá mi wá, ire báyìí lójú owó orí. Iṣẹ́ kékeré $5 billion. Iṣẹ́ kékeré $10 billion. Iṣẹ́ kékeré $50 billion. Iṣẹ́ kékeré $500 billion. Iṣẹ́ kékeré 20. Ìkọ̀sán ibi lẹ́wà. Mo ti wòye lẹ́yìn kùlé. Ọmọlára. Bàbá kí lẹ notice lára. Mo rí pò ń dán bí ẹ̀yìn áyán. Clackate. Bàbá ẹ wo this time around review ni mo mú wá fún yín. Bàbá yìí ó tiẹ̀ ti wá yàtọ̀. À ń jà mọ́. Àkín ní issue mọ́. Ṣé rí last time tí mo wá kíní tẹ́ fún mi. Ìgbà tó dé bẹ́ẹ̀ ló ń bẹ̀rẹ̀ sí ní lament. Ó kàn ń pariwo kiri inú ilé bí ajé lékùrú ni. Kódà mi ì sọ kankan. Ó ṣọ́kò òun pé mi ò sọ anything. Ẹ wò bàbá kíní yẹn ń ṣiṣẹ́. Àwọn ọmọ ìsìn yìí náà máa sọ, àwọn ọmọ Gen Z náà máa sọ pé ẹ kò sóògùn kò sí nǹkan kan. Bàbá ewé ń jẹ́ ògùn ń jẹ́. Tó sọ. Ewé ń jẹ́ ògùn ń jẹ́ bàbá. Ewé ń jẹ́ ògùn jẹ́ ògùn ta ṣàtí ò jẹ́ ewé ẹ̀ lókun kan. Bàbá kíní ń ṣiṣẹ́, ẹ wò mo gbé fún yín. Yín pọ̀ gan o bàbá. Mo lóògùn. Ògùn burúkú ń bẹ lọ́ọ̀ mi. Tí n bá ń bínú gbà mí, kíní mi ó sì mọ́ lé. So wá rí, jẹ́ n sáré gbé ọ débẹ̀. So oríṣẹ́ tí mo ṣe fún ọ lọ́jọ́ sí, kì í ṣoògùn. Owó ẹyọ lásán ni. Kò yé mi. Àṣà ò. Bó bàbá ó ṣiṣẹ́, mo ríṣẹ́. Yóò ṣiṣẹ́. Ó mọ̀ pé ohun tí mo fún ọ pé kó o má sọ̀rọ̀, ọ̀rọ̀ tó o sọ lọ́jọ́ kìíní àná tó o dákẹ́, iná ló jẹ́ kí inú ọkọ rẹ̀ rọ̀ kó yọ. Ó gbádùn. Tó bá jẹ́ mo ní kó o máa lọlé lásán pé kó o dínú kó o má sọ̀rọ̀, mo pọ̀ ya wèrè púpọ̀ ọ́ sọ̀rọ̀. Ó wá rí, kìí ṣe gbogbo nǹkan la máa ń tojú bọlé aláwọ̀ àbí lọlé àlùfáà. Ìwà a lè fi yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Òun ló dífá fún ìwà pẹ̀lẹ́kùtù tí ìṣọmọ bíbí inú àgbọn mèrègún. Wọ́n ní kó ṣẹbọ olóhun ò ṣẹbọ, wọ́n ní kó ṣètùtù olóhun ò ṣètùtù. Ó níwà pẹ̀lẹ́kùtù ọwọ́ òun ó fi túnlé ayé òun ṣe. Ó gbádùn. Ìwà pẹ̀lẹ́kùtù yìí a lè fi ṣe nǹkan tó pọ̀. Jẹ́ pé gbogbo tó wo tó gbogbo mo yẹn máa ń tó ń gbà yẹn, òun ló ń kóyà jẹ mí. Bẹ́ẹ̀ ni n tó jẹ́ ó máa lù ọ́ nílùú bàrànú. Ó mọ̀ pé mo sọ fún ọ lọ́jọ́ sí pé kó o má fàágùn. Wọ́n ní tó o bá fàágùn ó làágùn láì sọmọrogùn. Ibi tó o bá ń lọ ni kó o sọ mọ́tò ọbẹ̀ kágùn. Ìwọ náà wàá wò ó. Bọ́kọ́ bá ń bínú táyà dákẹ́, táyà ń bínú tọkọ dákẹ́. Inú ẹnì kejì ó padà rọ̀, gbogbo ó sì wà bó ṣe yẹ kó wà. Ń jẹ́ kí wọ́n máa lù mí bí ẹni lù bàrà. Ọ̀rọ̀ mo ti gbọ́n. Á tó ní lọ. Tí ọkọ mi bá sọ ha, ọ̀ bí mi dá kí n tún sọ ó. Torí ilé wa ti ń dùn bàbá. Everywhere ti wà peaceful, wa kì í jà mọ́, a kì í ṣe kókó. Ẹ wò bàbá mo gbé fún yín. Ẹ ṣé gan o, ẹ wò tí yín náà dáa. Àgbà ẹ dògbò fún ẹ pẹ́ fún wa lágbára Ọlọ́run. Àṣẹ. Push your terror to your shatter. More to your bó ṣe yín bàbá. Ẹ rọ́wọ́ mi bẹ̀rẹ̀ sí. Kò sí láburú. Ọ̀rà. Mo dúpẹ́ o bàbá. Mo ṣe ẹ ṣé o. Ẹ ṣé gan bàbá. Ǹlẹ́. Ìwà ẹ̀dá a lè fi tún ọ̀pọ̀ nǹkan ṣe. Kì í ṣe gbogbo nǹkan lá máa tojúbọlé aláwo tojúbọlé oníṣègùn. Ire mi ká ẹgbẹ́ wá lónìí o, iṣẹ́ kékeré $50 billion. You can't take it with you. No deceive, no ego. Gbọ́dọ̀ rẹ̀. Gbọ́dọ̀. Bá a ṣe máa ṣe nìyẹn kó ṣọ̀nù. Pàyájà lọ́wọ́ mi.
ọlọ́mọ yẹn kí èèyàn kúkú èpò ní kúkú dá àwọn yẹn ọmọ dáadáa ni òsì tí òṣè máa ṣe ládùúgbò bá délé lẹ́kọ̀ọ́ tí bá rí Captain Jack. pọpọ bá já dúdú ìkọlẹ̀ lè òun náà ni pẹ̀lẹ́ o. bàbá. wọn jíjẹ́ fún wa kó wọn bẹ̀rẹ̀ lé àrí. Wọ́n jíṣẹ́ fún pẹ́ bèrè mi náà mo lè sọ fún yín kí mo ti sọ fún tẹ́lẹ̀ pé ìjọ tí n bá lówó lọ́wọ́ màá fún lówó yín. gbàtọ́ jíjẹ́ fún wa ò lágọ̀ ò lè pè mí kí ló ń fà yìí. sìgá ni mo fà bàbá. sìgá ló ń fà. bẹ́ẹ̀. kí náà kọ sí sìgá. Smokers are liable to die young. decision yẹn tún lágbára okùn fẹ́ fayé lẹ̀ fún àwọn kan ṣàwọn o fẹ́ sá fún ìyá mi. mi lè para mi bàbá. ìyá yẹn kọ́. ìyá mi wà. ìyàwó ẹ̀. ìyàwó mi wà. àwọn ẹ̀ kọ́. àwọn ọmọ mi náà wà láyàtọ̀ láfíà. kò fẹ́ da ọmọ sí ìyàwó ẹ̀ láyà kó sárọ̀ òun. ṣẹ́yìn ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ mi dọmọ sí everybody lọ́rùn. o ti gbọ́ bùkátà o ti sún ẹ tó bá bẹ́ kú kó sanwó tèmi o. máa fún yín lówó yín bàbá mo ti sọ fún yín máa fún yín lówó yín. máa fún yín lówó yẹn má disturb mi ẹ má pin mí lẹ́nu ẹ má yẹ kí n change ẹ̀ fún mi lè paná sìgá lójú yín o. apáná sìgá lójú yín o bàbá. apáná sìgá lójú yín. apáná sìgá lójú yín so mo sọ fún yín. pé mo bèrè owó lé àbí. máa ṣe owó yín fún yín ẹ má wọrí ẹ má fọ ṣẹgbọ ẹ má fọ. kò sí wàhálà. ẹ má wọrí. tẹ́lẹ̀ bá máa kú láyé ìgbà mi. ẹ má fọ. coincidence ló máa ń bá wa. kò sí wàhálà gbà ẹ. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. kí ló dé kò sẹ́ni lójú tí mò ń wò yìí kí ló ṣẹlẹ̀. bàbá lẹ́yìn lẹ́nu wa kẹ̀ lẹ́ni tí wèrè bùyà ẹ̀ jẹ. ṣé wèrè bùyà yín jẹ ni. bàbá kan tó ṣe wájú yẹn lọ o Pablo jẹ́ ká sùn a lè sùn láàárọ̀ a lè sùn lọ́sàn-án a lójú oorun lóru bàbá Pablo fẹ́ pa wá ńlẹ̀. Baba, please, I don't want to die. Baba, please, allow, please, I don't want to die. Shut up your mouth, Jare. Any smell allow. Who won't die? Who won't die for here? Shut up your mouth, Joe. You no get sense. Allow, you dey call allow for here. Don't do. Baba, as Lee dey talk, Pablo dey disturb us. And we no know wetin happen. Before we come meet you, Pablo no dey disturb us. We no dey see Pablo. Since we don come meet you, say ẹ bá wa pé Pablo kó gbé nǹkan ẹ o, a fẹ́ gba àwọn nǹkan ẹ, one or two nǹkan ẹ, kíníkan. Bàbá tó bá dé yẹn ló máa disturb ẹjọ́ àgbà mọ́. Pablo ṣé Pablo ń ṣeré ni àbí ń ṣe èrè. Òye wa o. Alubẹ̀bẹ̀ abojú lókè. Ṣọ́ ti lù. Wọ́n ti lù. Ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yóò gba gidi èèyàn ní gbẹ́kún wọlé bí kó má bẹ́ẹ̀ ní jáde torí bí tẹ́ wà yìí ilé ọ̀wọ̀ ni èmi arífá ńlá jogún mo sọ bẹ́ẹ̀ ẹ fọkàn ara yín balẹ̀ tó ẹ̀yin tó láyé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o kí ni ká ṣe sí tọ́rọ̀ bá gòkè tó kọlẹ̀ ó níbìkan àgbé sí. Òdìmùdìmù àwọ̀ dìmù ọ̀padàpadà àwọ̀ ọ̀padà ọ̀ràdàràdà àwọ̀ ọ̀ràdà gbéwúrẹ́ bá fojú kan dò padà sẹ́yìn ni. ṣé iríṣẹ́ tí ń bẹ lọ́ọ̀ mi yìí àwo yàyà ni wọ́n ń pè. oògùn rèé abẹ́nú gọ̀ǹgọ̀. Bàbá okùn lélẹ́yìí. ọmọdé rí òmò oògùn ń pè é lókùn ogun ní abẹnú gọ̀ǹgọ̀ nígbàkúgbà tó bá ti wà lọ́rùn yín kéèyàn lóògùn bí àpá àrá tó bá sàsí yín kò lè ràn yín tí Pablo bá rí yín tó wo sàkún yín lọ báyìí tó wo súra yín lọ sùn báyìí tó rí kíní ìlọ́rùn yín yóò padà ní wọn ò bí ikú àmọ́ ẹ jẹ́ kó máa wà lọ́rùn yín lóòrèkóòrè ní gbogbo ìgbà tẹ́ bá wá fẹ́ ṣe gbangba làṣà tẹ́ fẹ́ ṣe yọ̀kíríyọ̀ ẹ máa yọ kó lọ́rùn o. à ń ṣe bàbá. à ń ṣe kíni the next 6 months and now you go carry one small girl come and talk say kíní kan náà ṣe ráyè òkìyọ bàbá ìjọ ẹ fún mi lọ́rin àwo yàyà tó fojú jọ. farabalẹ̀ gbà pẹ̀lú ẹ ló ń kà. ṣe náà nù ẹ̀sọ́ kò gbọ́dọ̀ kó lọ́rùn yín o gbà kí ló ń tọwọ́ rẹ̀ ń gbọ̀n báyìí. bàbá
bó ṣe ń yọ sí mi lójú àlá ló ṣe ń yọ sí mi lójú ayé bàbá. Bàbá Pablo tún máa yọ sí mi lójú àlá fún mi dọ́gì. Bàbá kò tún fún mi ní romance ẹ ṣàánú mi bàbá. Mo dé fẹ́ ṣe o. Mo fẹ́ ṣàánú wọn, mo fẹ́ mú wọn wá ó ti di tèmi báyìí bàbá. Ṣé bó ti wà wájú mi? Èmi arífá ńlá jogún fọ́kàn rẹ balẹ̀. Wo àwọn yàyà rèé. Ó wá ní Pablo fún ọ ní dọ́gì ó làágùn. Tí n bá mú sọ́wọ́ ẹ̀mí rẹ̀ ò ní gùn. Ìwọ náà ti ń fàágùn tó bá fún ọ ní dọ́gì tó làágùn. Kí ni nǹkan ṣe tóun gan làágùn? Ẹ̀mí rẹ̀ ò ní gùn. Ẹ̀mí rẹ̀ ò kú gùn tẹ́lẹ̀ náà. Àṣẹ bàbá. Kò ní dáa fún. Eléyìí tó wà lọ́rùn rẹ̀ ìwọ̀n bí aláya rẹ̀ dá. Bàbá kí lè iná? Àwọn yàyà ni. Ṣé tàjà ni? Ìyànà ọba ni. Òun kẹrì àwọn tó wà láyé ló fẹ́ kó máa fọ́kàn rẹ balẹ̀. Pablo ń bẹ o. Ó sì níbi tẹ́mi àti ẹ̀ ó ti pàdé. Bàbá. Ẹ jẹ́ kí n tẹ́wọ́ sí yín. A pàdé lágbede méjì ọ̀run ayé. Bàbá, pélé yẹn náà ni àná. Pélé náà ni. Ó ti tẹ̀. Ó bá má tẹ̀ wò. Bàbá ẹ jẹ́ ká tẹ̀. Mẹ́jọ tẹ̀. Ṣé ẹ mọ̀ pé inú wa ò dùn débí? Ẹ ti wá múnú wa dùn, kódà ẹ ti wá fọkàn wa balẹ̀. Ẹ wo tó bá tún wá rí bẹ́ẹ̀ ṣe sọ tí Pablo disturb wa, a máa wá bọ̀wọ̀ fún yín. Ẹ̀yin ọmọ yẹn ń dá òtù rẹ̀. Ẹ má dá òtù rẹ̀. Bẹ́ẹ̀ tí ń dá òtù rẹ̀ ẹ ti ń wá ìní rẹ̀. Èmi arífá ńlá jogún gbogbo ara. Ògún gùn mí. Àdá òtù ẹ o. Simbi Atu Abiola. Ó rí ara ohun tí mò ń wí fún ọ rẹ o. Tó bá jẹ́wọ́ ti sún mẹ́mi tẹ́lẹ̀ tó o ti ń wá síbí tó ń lá ẹbu. Bí Pablo gan bá déwájú rẹ̀ ń là ń kó ni. Bàbá lọ́wọ́ yìí tí mo wá wà báyìí mo ti rí ẹni kódà kó jẹ́ pé irun pósílẹ̀ fẹ́ dè mí mọ́ fọ́jọ́ méje tí máa fi gbàgbára yìí bàbá. Mo ti ṣetán láti wá gbàgbára tẹ́ sọ fún mi yẹn o. Ó lẹ́bu. Bàbá máa lẹ́bu. Ó wọṣẹ dúdú. Bàbá máa wọṣẹ dúdú. Tó bá rí nílé rẹ̀ kí ló pọṣẹ dúdú fún ọ. Skincare ni bàbá. Organic ni. Organic skincare ni. Ẹ níṣòro mọ́. Ẹ lè máa lọ tí yín. Ẹ ṣe mọ bàbá. Ire. Ẹ ṣe o fẹ́ máa tẹ̀lé wa kò sì fẹ́ wà pẹ̀lú dádì ẹ̀. Bàbá ẹ jẹ́ kí Ó lè fẹ́ gba skincare ẹ̀. Bàbá ẹ jẹ́ ń dúró dè yín báyìí o, ẹ jẹ́ ń dúró sọ́dọ̀ yín. Ilé nílé rẹ̀ o lè dúró bó bá sì fẹ́ lọ àmọ́ ó ní láti máa lọ. Torí mi àti Pablo ní ohun tá a fẹ́ múlẹ̀ mo fẹ́ bá pò nǹkan. Mẹ́ni náà. Ó dé! Pablo ń bí o bá wà máa múra lẹ̀ o. Ẹni agbójú okùn lé o kò jẹ́ ní agbá o. Ẹ máa jẹ́ ní agbá o. Ó ti zẹ̀. Ó ti sọ. Ó tún wá sọkútù wọ̀wọ̀. Kí ló ń ṣe tó ń sọ? Guys, I don't control. Take control over now. I don't cash out. Ìdá jákujàku. Ìdá tútù. Ó ti ka ti di ní tẹ́ka. You can say that again. Guys, I don't be new taker before. Even I don't experience old taker. Now I be legend taker. Legend taker. Legend taker. Legend taker. Legend taker. You don't do. Okay, now, ó ti sense ọmọ ìyá mi. Ìyá tẹ̀ ó sásà tèmi. Mi ò kí ń ṣe jù. But just give me 50 Ìjẹ́rìí. Ọ̀yá mi. Òun fẹ́ gba 50 ẹ̀. Ọ̀yá mi. Èmi fẹ́ gba 100 ẹ̀. Ó di 150 ẹ̀. 150 million. Ẹ̀yin guys ẹ cool down life yín now. Ẹ mọ̀ kó ta máa kọ́ ṣe é sìn. Ẹ jẹ́ ká wọnú town. Let's pay the town. Kọ́mọ̀ ká ti wọlé. Ó bẹ sọ. Ká kọ́kọ́ lọ cool down bí èèwà. Gbàbẹ́. Cool down. Ẹ jẹ́ ká wọ Legend taker. Ẹ jẹ́ ká tẹ̀ sí club. Ká lọ mú màá tẹ̀. Ká tún wá tẹ ọmọ wálé. Ebo, legend taker calm. E be like say this awuyaya wey Baba Ifa give us, Babalawo give us. E be like say the thing dey work for everything. Because you don't tell where you collect money now. And see, Baba give us this thing now. Now since that time you see say your body don change. Okay, now you don't.
ó tekara ń turn to legend tekara. na all rounder no be lie o na this thing o. ọmọ you go cash out die. ọmọ àwọn yàyà gbé wa dé club. ó yá ìwọ ti gbowó sí jẹ́ ká lọ bá ẹ náwó tá a náà bá tún gbowó a tún máa bá ẹ náwó. àbí kí first system yìí gan ni. jẹ́ ká ìfilẹ̀. ẹ lóbìnrin fílà tó àgbàlá mi ló wà. ṣé bó ṣe ń wẹ̀ mi believe nínú body o engine gangan ni kókó bí mo dẹ̀ ṣe ń wù ẹ́ yìí small body big engine yẹn ó máa ń bá fẹ́ kó ṣe fún mi mo fẹ́ kó gbé mi lọ fà mo fẹ́ kó mú mi lọ kó mú mi dó kó dó mi jẹ mo fẹ́ kó tọ́ íńtánẹ́ẹ̀tì ẹ kí lẹ́jẹ̀tìkà kó login kí n jẹ inú hotspot yẹn. Internet tó ti wọ́n títàn láti ìgbà tí mo ti débí. Yẹ́gbẹ̀. Ẹni kẹtàn wifi yín kẹ connect kẹ lo data mi tó ṣe wù mí. Àwọn èyí máa pa mí ó tún gbé mi débẹ̀. Wọ́n máa ṣe tíṣẹ́ ọba pẹ́ ni ẹnìkan pẹ́ṣẹ́. Yá lọ fún mi. Ọmọ ọba mi ṣe ń gbọ̀n. Jẹ́ ìtàn ọkọ̀ ṣan ẹ̀jẹ̀ náà. Ẹ ṣan ẹ̀jẹ̀. Pablo jọ mi mọ̀ ọkọ̀ pa ikú ẹ̀ ṣàánú mi jọ Pablo. Níbo lẹ ti rí Pablo? Shandy lélẹ́yìí Pablo bí ti bá. Shandy ó dà pé kan tí mo gbé sọ́pọlọ mi ni Ṣáyó is a bastard ọmọ àlè ní Ṣáyó. Oya má bínú oya bá mi nà fẹ́rẹ́fẹ́ fún mi ọmọ máa gbọ́ ọmọ ìjẹ́ bóyá pọ́ tó. Ikú rẹ̀ Pablo jọ don't make me kill you I don't know anything I swear to God I don't know anything. Níbo lẹ ti rí Pablo tẹ́ ń pariwo náà ṣáà ló kọ mi tá ló ń jẹ́ Pablo ẹwọ ẹ dá mi lóhùn jàre mo níyàn mi láti àǹtẹ́nì sí á. Ṣáàdì ti bọ̀ kó nílé mi Ṣáàdì òsì You can take me with you. No deceiver, no ego. Order. Kúrò lẹ́kùn gbogbo kí. Ṣàlàáfíà. Àdúpọ̀ lè sọ̀rọ̀ ṣàlàáfíà. So first of all, ẹ má bínú pé mo pè pàdé tí ò bá nídìí obìnrin kì máa jẹ́ kúmọ́dú. Èyí tó bá ti jẹ́ kúmọ́dú báyìí ikú ti dákọ̀ ní ilé wọn ó ti gbé pa ní. Ẹwẹ̀ gbẹ́ mi ní. Tàlẹ̀ rí. Arúbìnrin ọkùnrin ni. Ìyá yín lélẹ́yìí. Ìyá àwọn ta ni? Ìyá yín ló wà rí. Ìyá yín tuntun lélẹ́yìí o. Gàlí ó yà sàmì jẹ. Ó ti parí o ráyí bàbá dìde bẹ́ẹ̀ kò ní tojú ìṣúra sí wọn nǹkan ẹlẹgbẹ́ ni o. Ẹ káàsán gbogbo lé. Èmi tẹ́ ẹ wò yìí orúkọ tèmi ni Adébísí Pẹ̀nkẹlẹ́mẹ́s. Ẹ lè pàdánwò mi. AKA ìyàwó landlord. Ẹ ṣé o tẹ́tẹ́ sí mi. Ẹ̀jẹ̀ tútù jókòó máa stress ra. Ṣé ẹ ti wá rí báyìí? Ẹni tó bá ti létí ni kó wá tẹ́tí ẹ̀ sílẹ̀. Ọ̀wọ̀ tó bá ti fún èmi bàbá yín lẹ máa fún ìyá yín o. Ẹlẹ́ẹ̀kejì owó tẹ̀ ń ṣe sí mi yẹn sẹ́nu mọ́. Tọ́mú mi tọ́ gbẹ́ngbẹ́ o olójó. Owó tẹ̀ ń ṣe sí mi yẹn ẹ má ṣe sí mi mọ́. Ẹ̀yin tẹ́ fẹ́ máa ṣòwò sí lélẹ̀. Èèyàn tó máa tẹ̀ sí lélẹ̀ ẹ máa tẹ̀ sí àṣà ẹ̀ ní kẹ́ tẹ̀ sí. Kò sí wàhálà bàbá àti gbọ́ yín. Nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Kò sí wàhálà bàbá àti gbọ́ yín. Oya jòkó tí ilẹ̀ bá fẹ́ bá ẹja mo ti sọ̀rọ̀ tán ni. Bàbá we dey go somewhere jàre à ń lọ bí kan ẹ kàn má fi ti dá wa dúró náà èwo ni gbogbo ilé yìí. Ilé ibi tèmi àdá ẹjọ́ lọ́rùn ilé kú lọ́wọ́ wá farabalẹ̀ àbọ̀rọ̀ lásán fọ́múlàgbà ọmọlúwàbí jàre tó wá dénú ẹ̀ ó máa da odidi. Àbájá fi gẹ́gẹ́ wo ẹbí èsì ayé lórí o àti wọ́n bá dùn ti wẹ̀rẹ̀ yìí ọ̀nà òṣì ọ̀dá
parí mi ò láàkẹ́ bàbá mi kú ọjọ́ ìyàwó fún mi wáìnì báyìí lọ́jọ́ fún mi o olórí ẹlọ́kùn yẹn rí sì òòrùn tí yẹ òjòkó wọ wáìtì òjòkó sẹ́gbẹ́ fẹ́ǹsì ó ti dá láàmú tó ń jẹ lẹ́ẹ̀bá ògiri ìdí ọtí mi láìkì yẹ. so wáìnì ṣì wà máìndì yín bàbá. ó wà lọ́kàn mi. ó wà lọ́kàn yín àbí. gbádùn mi ó kàwé ẹ lọ́ta lọ́wọ́ máa rojú ẹ lọ́ta lọ́wọ́. ó bá tún wẹ̀ ọ̀ ń sunú. tẹ̀lé ọkọ mi má dà wọn lọ. bàbá yìí bú ó bá fún ẹgbẹ́ ṣe jáàgì wáìnì lọ́jọ́ yẹn ó kàn ń jáàgì ẹ pé léwu lẹ́kọ́. ẹ wo ká lọ bí tá à ń lọ jà ọlá cash ẹ ká ti lọ sọ́dọ̀ bàbá o káyẹ ká ti lọ o. bàbá nu sọ má ṣe bèèyàn sọ imú níkà òyàgbó mú aṣebi o. Hello. Hi, Lolly's friend. What happened? How may I help you? Easy. Hot babe. How far now? I'm good. As you can see, I'm stepping out before you arrived. No one. Now when you go come back, ma come greet you. Greet me for what? Oloye, I dey travel. If you wan talk, better talk wetin you wan talk now. You dey travel? Till when? Must you know? Wetin be your own? Abeg, hope no be say you wan talk say you like me because I'm not in for that. Why not? You are my neighbor and I care about you. Abeg. Care for yourself and care for your friends. You and your friends, you need deliverance. Oh, you think you can use me for a ritual? Never! God forbid! I can never deal with yahoo boys like you. Listen, I don't know say you get bad mouth like this. Before uncle, what do you expect? And if you know we say we did the same compound, they're not born you where may you meet me for outside. Maybe I don't talk that one. Now nonsense you dey talk. Oh, you think me, I'll deal with someone like you? Never. God forbid. I will never do that for myself because I cannot deal with yahoo boys. You won't use me for ritual. God forbid. Not sin like that for you. You where they don't use finish. Now you they go use. They play. Àwọn tó wá ń rún ẹ mọ́lé tó ń gbé ẹ ṣe àmọ́ bó ṣe ń bá dé ni wò ó fìyàn lẹ̀ ìgbà olùmọ̀dé kí wá kí ẹ. Abeg waka. Okay. Move! Whoa, you too say you fine. You don't fine at all. Ṣé torí bákan jẹ́ níbo tí mo ní kí n máa Ọlọ́run ní jẹ́ kó fẹ́ ṣọ́ọ̀gù ara ẹ̀ máa. It go even better make I use you than make they use you for outside. God forbid. Okay. Èṣù go accept am. Babala bad luck me, boy. Babala bad luck me. I need to go back inside and take my baits. Nonsense. Good afternoon. Please give me bougon. 500 now. Pàjá kí orí ẹ. Bàbá lẹ́nu. Bá wọ etí ẹ. Kí la tún rí gbọ́n sìn? Kí ló ṣẹlẹ̀ náà? Ìwọ yìí. Wẹ́ẹ̀ ó ṣì dà. Ìwọ ọ̀la búrẹ́dì. Mo lè pa ẹ̀mí ẹ̀ débí ni. Ẹ̀mí mi? Ṣé bẹ́ẹ̀ mo nà ẹ̀mí kí ló kọ́ nípa ẹ̀mí mi náà? Ẹlẹ́mi ti fẹ́ gbà báyìí. Ọlọ́run ló rán mi sí àwọn ti fẹ́ gbẹ̀mí ẹ báyìí. Ìwọ lórí láyà. Ó wọṣọ òkú ọ̀run. Àwọn máa bí ẹ o. Bàbá ikú kò tí ì kú. Òun wọ́n wá ìdí ẹ kiri. Gbogbo àwọn nǹkan tó ń lò láyé àwọn steez. Àwọn steez ẹ̀ tó ń pè. Ó bẹ̀rẹ̀ sí pé tí o bá tiẹ̀ yẹ. Ìhun ìwò mo rìn lọ́sàn-án iná. Bàbá lálọ́ọ̀dù ẹ̀kọ́ yìí máa dààmú mi náà. Kí ni mo gbà yín náà tí mi sanwó náà? Ìwọ ò sọ́wọ́ ilé oúnjẹ búrẹ́dì ọ̀ràn. Òun ra wàhálà. Àtijọ́ tó ti gbà wà lọ́wọ́ mi. Mo ti yé tiẹ̀. Wọ́n ní àtijọ́ yìí. Ọlọ́run. Ọmọ. Orí mo ń lékún sí ẹ, mo ń léjò sí ẹ. Màá rojú ẹ fún ṣó, màá rojú ẹ fàjẹ́. Bàbá lálọ́ọ̀dù. Àwọn yàrá ni o, tí wọ́n ṣe àwọn yàrá tó àlọ́ mi, ó ní kó bá yín po, àwọn mi fẹ́ káwọn yàrá òun kó kọ̀ jáde. Ọmọ irú ìrìn mo rìn lọ́sàn-án yìí náà. Ṣé mo kọ́ tó gbé àwọn yàyà lọ bí ìlọ́wọ́ alúyàyà lẹ́kùn ọ̀dọ̀ ni? Mo dánmọ ọ̀yẹ̀kú mi ò ní bá wọn kú bọ̀rọ̀bọ̀rọ̀. Mo ti dánmọ àjẹ́ pé ayé. Ṣé fẹ́ kí n máa pọ̀pọ̀ ní ìrànyìn báyìí àárẹ̀? Èmi ò fẹ́ tẹ̀lé ríṣì. Wọ́n gbé gẹ̀ẹ́sì. Anybody tó bá gbé gẹ̀ẹ́sì. Wo bá wọ́n àwọn slide yẹn báyìí. Okay now. Bàbá ẹ bá ń gbé búrẹ́dì mi. Apọ̀rọ̀rọ̀ mi ò fún ẹ. Ẹ má worry now. Ṣé ẹ̀yin ni kí n máa ṣiṣẹ́ fún? Ẹ wo gbé tẹ́tẹ́ bá mi sọ yẹn kò tẹ̀ kọ́ mi bàbá landlord. But èmi promise yín kankan. Next bread tí bá máa rà ń bì báyìí, àkàrà yín ni màá fi jẹ.
tó bá ra búrẹ́dì ń bí tí a máa bẹ Ọlọ́run kó má lọ jẹ ẹsẹ̀ cause o lè ra búrẹ́dì mọ́ bó ṣe wà yìí èmi sure tó bá ní búrẹ́dì tó wà ń bí ọgbà ẹ̀wọ̀n wá ti jẹ́ o fẹ́ jẹ àkàrà mi èmi máa jẹ àkàrà ẹ̀ ìyàwó jẹ lọ́sàn-án yìí. nǹkan tí mo kàn fẹ́ ṣe fún pé mi fẹ́ kí ẹ̀mí kó tọwọ́ mi bọ̀ ni kí ni máa jẹ lọ́sàn-án yìí. kò lè ra fanta sí kò lè ra fanta o tún fẹ́ jẹ búrẹ́dì àṣán pẹ́ ìyá ń jẹ ìyá. ọmọ baba landlord ẹ lè kú pé o. bílẹ̀ ìwọ ló ní kú àyọ̀dẹ́ mi ò lò sí. You can take me with you. Ọlá kásì bọ́dọ́lá kásì ẹ mọ̀lẹ́ ẹ kásán fine boy tẹ́ẹ̀kan fine ọmọ ọlá kásì bóni. ìjà ọ bàbá landlord ẹ kásán. ẹ kásán ṣé o mọ̀ pé inú gbogbo kọ́mbáàdì wa yìí inú gbogbo kọ́mbáàdì yìí bó ṣe tó mo mọ̀ wọ̀ pé ọmọ ló fine báyìí tó ọmọ ló dá báyìí tó nà ìyẹn ló wá mú mi sí àkíyèsí kan pé kémi àti ẹ kájọ mọ ẹ ń tà ara wa kó máa wọlé sí mi lára kémi náà máa wọlé sí ẹ lára torí ọmọ bàbá láńlọ́ọ̀dù yẹn kò mọ ẹnu ẹ kò mọ ojú bẹ gangan kò mọ bó ṣe ń sẹ́ẹ̀tì ẹ̀ débẹ̀ kò mọ bó ṣe ń kàn kó kí ń kàn bẹ̀. ẹ máa bá wọn kì í bọ̀. irọ́ kò sí mo lè fi tó kò ní kàn bẹ̀ mo wá rò pé ìwọ lè máa bá mi ṣe iṣẹ́ yẹn. ètò pìtì kí adviser yín ti kú ni torí tí adviser yín ò bá kú ó yẹ kí kó advise yín pé bàbá láńlọ́ọ̀dù yẹn ò hàn lè ṣe wọ́n ti fẹ́ kú. ó náà mo fi nídìí ẹ ibi tó o ti wọlé nù ọ lákàsì ìwọ mọ wọlé mo bá mi tẹ̀ kanlẹ̀. sẹ́yìn mọ̀ pé ẹ ti dóúnjẹ àgbà ni. wọ́n mọ o. ẹ kó sí kúrò bí jàre. mo máa mọ style oríṣiríṣi àwọn styles bí eré wo. snake in the monkey saddle tó ní báyìí tó bá sì jẹ́ hanging in the ceiling náà ni gbogbo ẹ̀ wọ́n mọ̀ ọlákàsí mọ jẹsẹ. tí bá fún yín ṣe kó gbogbo mi inú ẹ ló máa fò dànù. ṣé torí kinní náà ló ṣe wá ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé ìyàwó láńlọ́ọ̀dù rẹ mo jẹ́. ṣé kinní ni torí ṣé kinní ni torí tó bá yẹ pé torí ni kí ló tí ọkọ yín ò lè máa fún yín. ẹ kúrò mi. èmi nínú ilé yes. ojú rẹ ò ní máa bò nínú ilé tèmi àti ẹjọ wà yìí nífojú ẹran nonsense wọ mo ní o gbẹnu sí nǹkan lọ́fẹ̀ẹ́ ló fò. mi ìgbẹnu sí. yóò sojú èmi rẹ. ṣé na by force fún gbẹ̀yìn sí. lọ́wọ́ nínú ìfipá lò. àwọn ọmọ pè lọ́rẹ́ mi wọ́n màmá ti dọ̀tá mi o ayé ó mà ṣòro. kí ló dé tí gbogbo ẹ̀ wà ọ̀dà wà. Rishi. Wonderful, what a joke. Rishi. Okay. Ìwọ ló láwọn ọ̀rẹ́ síta. Wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá gbẹ̀ mo pé wọ́n parọ́ kẹ́lẹ̀ ní o. Ìwọ̀n kó rí ni o. Wow. Àwọn ọ̀rẹ́ kúkú tó gbà sílé kó tó lọ kó sọ́wọ́ mi o wọ́n fi ìyà ń jẹ lẹ́dàá mi o wọ́n fi ìyà ń jẹ mí kò wá sílẹ̀ tó burú tó bàbá kúkú pa ó ti kà àbùkù yẹn tó gbé tí wọ́n gbà ẹ́ tó lọ sí aṣọ fún tó ra bàtà fún ọkàn ń pààrọ̀ aṣọ ẹ̀ ni ó sì kọ́ sí òṣèlè yẹn ká ní mo ní nọ́mbà ni wàá pè é ìwọ náà ó lọ gbogbo nǹkan tó promise mi ó ṣe àti tí o bá tẹ̀ fẹ́ tó bá fẹ́ lọ́gà àtù kúrò láyé ayé àtúnṣe fún yàn pé òun fẹ́ lọ́gà àtù o ìwọ lọ́gà àtù ò gbé pásítọ̀tù fún yàn o ṣáà lọ́gà àtù lọ́wọ́ ibi tó wà lọ́hùn yẹn ó jẹ́ túbọ̀ ẹdùn ló gbé tí ò sanwó lé ni ò dáná ọ̀tá sọ mi kó tó lọ wà á kó gbogbo ẹ̀ lọ sọ̀hún okòwò mi okòwò lé kó gbogbo ẹ̀ lọ kí ni ìrẹ̀lẹ̀ ọlọ́ apá ọ̀pọ̀ ẹ̀sẹ̀ ìgbà mi ó lọ sí mi ọgàn bá mi dí àgẹ́ ẹ̀ lọ́jọ́ gbẹ́nu sí ní ṣàtẹ́nu ògo. ẹ̀rọ ojú mi ò yẹ fídíò ó dàrú
àwọn mo pè lọ́rẹ́ mi wọ́n màmá ti dọ̀tá mi o ayé ó mà ṣòro. ọmọ ó dùn ọmọ ìtúgbàsì ìdèpọ̀ fún ẹ. tó o sí èrè. máa wù ẹ́ mélòó lára ẹ̀ èmi fẹ́ gbé ẹ débẹ̀ ni gbogbo èdè tó wà lẹ́nu ẹ̀yìn mo fẹ́ yọ kúrò kí n mẹ́pọ̀ mi sí ẹ lẹ́nu kó lè ráyè sọ̀rọ̀ dáadáa. ìwọ àtàn ta ni àwọn ta ló ń bá sọ gbogbo pálapàla tó ń sọ yẹn àbẹ̀wò àgbà mi ni o tiẹ̀ bẹ̀rù pé ìyàwó láńlọ́ọ̀dù rẹ mo jẹ́. bàbá láńlọ́ọ̀dù wo bàbá láńlọ́ọ̀dù tó ní pẹ́ kú jẹ́ pé a máa jàkàrà ẹ̀ nínú ilé yìí. máa kó fún wọn mi ilé ráyè máa sanwó lé mọ́ lóní bàbá láńlọ́ọ̀dù. irú èmi sí wọ tí bá tẹ wàá mọ̀ ṣe lánàá tí bá mọ̀ ṣe dáadáa ìwà pọ́n fúnra ẹni màá mọ̀ bá ṣe dáadáa àbẹ̀wò àgbà mi ni ọmọ ti sọ sítórì rẹ fún ẹ mọ̀ dáadáa. kí ló sọ fún ẹ o kí ló gbọ́. ìwọ tó sọ fún mi pé steka ni ọ àbúrò pé mọ̀ ni mo ti gbọ́ sítórì rẹ front and back. àwọn tó wá sọ sítórì mi fún ẹ wọn ò gbé ẹ débẹ̀ tán ni wọn ò sọ èèyàn tí mo jẹ́ fún ẹ ni wọn ò sọ wípé máa ń gbéyàn débẹ̀ tán ni. níbo ló ń gbé ọ lọ. ṣé bó ṣe wà yìí tí bá gbá ẹ mú máa gbé ẹ lọ máa gbé ẹ rìn máa gbé ẹ dé 6-7 mi ń jẹ́ kó dé 7 tó kó má lọ dákẹ́ mọ́ mi lábẹ́. ìwọ àtàn ta ni o wò mí sí wọ bí bẹ́ẹ̀ wàá gbà mí ni ìwọ fàwọ̀rajà lásán yìí irú mi sí ọ o wò mí dáadáa ni bí màá tẹ̀ wá jẹran oníwò ṣé bíi ti gbìn tí ẹ náà wá ń sọ ni ìwọ bòròró tó jẹ́ pé fàwọ̀rajà lásán ní tó kàn pọ́n látòrí títí dé sàlẹ̀ mo wẹ̀ ń orí ọ ìwọ sírú èmi. èmi UK boy ṣó ń ṣeré ni ṣé torí kan méjì tó kọ̀ kó síwájú tó jẹ́ kó ìtèmí gan pé mo wá wá ní ẹni o ó dá o àwọn sọ fún ẹ gbọ́ kókó sẹ́mi ó dá tó o wá ń ṣakọ nítorí mo dé bíbá mo ní nǹkan fẹ́ máa mú nǹkan tó kó síwájú kí n máa bò díẹ̀ kí n máa bò fún ẹ kí n gbé ẹ sọ́tún kí n gbé ẹ sósì kí n máa gbé ẹ rìn ní ìwọ kíní kan. sáàmù kúrò dáradé lówó olóoru làtọ́ òun tí ẹ wo pé ọkọ mi bẹ́ẹ̀ lé o wá o kẹ́sì òsì rẹ méjì ò ń bọ̀ wá bá mi níbi orí. ọkọ tèmi ti pàdé náà ó di 7 kan tó dédé yìí tẹ́ka ẹ ti lọ ṣe kan tá a máa ṣe má jẹ́ ká kọ́ máa sọ̀rọ̀ bíbá yìí. ó steka. jẹ́ ṣe gbogbo nǹkan fún ẹ ọsàn tó bá rí gbajúmọ̀ tó wọ̀ ẹ̀yẹ kẹyẹ ló máa fi mu ṣé bàtà kọ́sọ́ àìsàn jẹ́ lójì àwọn ọmọ ẹ̀kẹ́ báyìí. ẹ dákun gbajúmọ̀ dà níwọ̀ náà ìwọ ó steka. UK boy ṣé ò ń ṣeré ni. ó ń pe ààrẹ ń gbajúmọ̀. ó steka pàwọ́rajà. ẹ káàárọ̀ bàbá landlord. ẹ kú rọ́jú. ọmọ kan tẹ̀ ń rò sẹ́nu mọ́ òkè ìṣòro yín ti di pẹ̀tẹ́lẹ̀. àgàn má ronú mọ́ ọmọ ń bọ̀. ó ti rí ọ̀nà àbáyọ sí nǹkan tó ń ṣe yín. ta lẹ fún lóyún. ta ló bá yẹn sọ̀rọ̀ oyún ló wá fún yàn lóyún lọ́tọ̀. à ń sọ̀rọ̀ báyẹ̀ ṣe fẹ́ da bó ṣe ní púpọ̀ jíjọ ń sọ̀rọ̀ oyún lọ tún lọ fún yàn lóyún sí kọ̀ǹdíṣọ̀n tó wà yìí ìyá jẹ orí rẹ. ibẹ̀ yẹn lẹ ní àgàn má ronú mọ́. pé ká má ronú mọ́ ni ìṣẹ́ bá wọn bá búrò oríṣi ni tó ń lé yín kiri tó fẹ́ parí ó ní mo ti rí ọ̀nà àbáyọ. Na. ọ̀nà àbáyọ. Bàbá kí ni wá lọ́nà àbáyọ náà. valid point ojanu. Do you know meaning of commit? Commit. Mítì báwo? ọmọ kọmítà ló ń ṣe mítì báyìí tó ń yan kọmítì láàrin. à ń sọ̀rọ̀ kọmítì ó ní kọmítì ó mọ kọmítì wọ́n tó ṣe bí ìlànà ìkan rádà dáa ṣé ìwọ o ṣe bó lọ skul tó bá tún jẹ́ ó ti kà ṣé ó tún ka ogún orí ẹ̀ òògùn kọ̀ọ̀kan mọ́ ni. ọmọ tí mo kọmítì ní. ó di kọ́tìsì ní ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ rádàdáwó kọ́mìtì àgbọ̀n yẹn bẹ̀ sí ẹ létí irúwọ́ sí báyìí àti wọ́ irú iléeṣẹ́ mi máa yí wọn yàn tí ò bá tálákà láyé yìí tálákà wọn fẹ́ kú bọ̀rọ̀ wọn máa ń ṣe báyìí ni ó máa ní fúnra fún ẹ láti pa but o lè pọ́ ìzì mi ẹ bá ti para yín
irú ríṣì tó ń yọ nílẹ̀ ni kò ní sí rẹ̀ mọ́ kò ní sí pé òkú yọ sí lọ́sàn-án yọ sí lálẹ́ ó kò máa jẹ́ two against one nǹkan tí mò ń sọ mo fẹ́ bẹ́ ojú ọ̀rọ̀ ń kó báyìí ni pé ẹ para yín ká para wa àwọn kẹpàá yín lóko ṣé pé lórí ká para yín náà ṣé ọmọ ìgbà tí mo ti wáyé ọmọ ìgbà tí mo kú máa wọ ojú dá olódùnú etí mi tara yín jàrá pa ẹbí wá á dùn mí o inú mi ò dùn sí o mo gbẹ́lẹ̀ wù ọ̀rẹ́ ni mo ṣe ó ṣe mí sí mi ó fọ etí mi ó ṣe yóò lórí kíni o promise mi kan ò ṣe èmi mo pa ni ẹyin bóyá ká méjì para yín kó yẹ yọ mí lẹ́nu o kọ́ mi ìrírí eléyìí mọ́ o. bàbá tá láàárọ̀ bá ní kò dà fún un ọlọ́sàn lè jẹ. ibùn alálẹ́ gan kò lè jẹ. mo lè ìrọ̀lẹ́ lè accept. bàbá wọn lè accept. tó bá kí n ṣe pé ẹ mọ nǹkan tẹ̀ ń sọ mo ta dànù. ló ta nǹkan tẹ̀ ń ta ni. mo ta wo ẹlẹ́rù àforí gbé. ẹ̀rù náà lè máa. wọ́n ń lo ibi sábọ̀ rẹ̀ ẹ lọ pèrè mi wọ́n ń lo ibi sí abọ́ rẹ̀ mo ṣàwọ̀ ayé mo ṣàwọ̀ ẹyẹ wọ́n tí wọ́n yẹ pé ẹ̀fẹ́ kúkú sọ́dílì tẹ bá tún romi sí mi bá parí kí ríṣì tó parí. bàbá ṣé bẹ́ẹ̀ ilé wa robi sí wa ẹni ká para wa ẹ̀yin dẹ̀ ti dàgbà already ẹ ṣe wà ẹ lè kú fún wa ẹ̀yin lè fún mi ilé tẹ bá ti kú báyẹn spirit yìí máa lé Pablo jáde a máa lè wà nílé tẹ bá dẹ̀ fẹ́ fún wa náà níwèé ká kúrò nínú ilé yín ẹ máa gbẹ lómi sílẹ̀ ẹ wá ní ká para wa ẹ̀yin ti kú tán náà. orí Jésù Tádé lu orúkọ mi orí Jésù Tádé mo jọ Jésù tó fẹ́ kú fún yín ẹ̀ ní pẹ́rẹ́ǹtì àbọ̀rọ̀ là ń sọ fọ́mọ olúwàbí tó bá dénú ẹ̀ àdòdìdì. àdẹ̀mọ̀ bàbá kílẹ̀ ń bẹ̀ tí. yóò bí àbá ti kú kílẹ̀ tó mọ́. bàbá gíṣì tó kún sí i ó lè jẹ́ nítorí kò rọrùn wọ̀ ẹ̀yin ní láńlọ́ọ̀dù ẹ̀ ó ń dúró dè ní pé kẹ́ wá kọ́lé fóun rọrùn sódà tó á lè rí ilé wọ̀. ó máa dúró dè ẹni ó bàjẹ́ ọ̀rọ̀ àbí ìgbọ́ wàá rí sọ́wọ́ àmọ̀tẹ́kùn wọn bí ẹ̀kẹ́ sáàpù ọlọ́pàá gbé ẹ gbọ́. bàbá ẹ wá ọjọ́ tẹ bá tún gbé irú ọ̀rọ̀ báyìí wá nígbà tẹ dé ẹ̀rí pa jókòó jẹ́jẹ́ àwà ọ̀nà wa ọ̀nà wa lẹ́yìn àwà nídọ̀mọ́ ti wa àkọjá ìyá ara wa ẹ̀rẹ̀ wa kọjá ìyá ara yìí. wọ́n àjẹsí máa sọ pé ká pa ọdún nẹ́sẹ̀ tẹ bá tún wá tẹ bá tún mú nọ́ọ̀sẹ̀sì ọ̀rọ̀ tẹ bá sọ yìí if you bring this kind of talk again kó tó máa ṣe fún yín. ó tẹ̀ sí ọ̀fẹ́ mi yẹn máa jàkàrà yín last time ẹ̀ balalọ èmi ni máa jàkàrà yín. ọdún tó ọ̀rọ̀ rẹ sọ àbí ọdún tó ọ̀rọ̀ rẹ wàá di àkàrà mi àrí ọmọ pé ó ti pa tó ti sọ rẹ ògùn ọlábẹ ń gbọ́ tí ìgbà ti jẹ bọ́ọ̀n sí yẹ pàdú báyìí máa jòkó sí lọ́jọ́ wékìtì yẹ tí màá fi tẹ búrẹ́dì ó lẹ́yìn depression ikú ló kàn wọ́ gbọ́ wà ló tó bá mọ̀ wà ló ṣe bẹ́ẹ̀ mọ́ ìta. ẹ̀yin lẹ mọ̀ ẹ lọ kú síwájú jàre kú síwájú. àbí kọ́kọ́ forí lálẹ́ dáná. ọmọ wetin go do now Olakash ọmọ. Ọlọ́run àwọn wà lọ́wọ́. I know say lọ́wọ́ nínú ikú Pablo. àwọn ọmọ pè lọ́rẹ́ mi wọ́n màmá ti dọ̀tá mi o ayé ó máa ṣòro. Listen. Fine girl. Boni, listen. Orúkọ mi ò kí ń ṣe listen. Lizzy lorúkọ mi. Ní tí mo wí náà nù listen. Boni, ọ̀rọ̀ kan ní ó ṣe kàyéfì inú mi tó ń rú mi inú gbùrùgbùrù. Mo wá ní kí n bí ọ, mo fi sọ pé mo fẹ́ rí ọ. Ṣé kò sí? Bó ṣe mọ lọ ní alẹ́ tó mọ dé ní àárọ̀ tó sì gbé báàgì tó lọ lálẹ́ tó dé láàárọ̀. Wọ́n á wò pé kí ni pàtó iṣẹ́ gangan tó ń ṣe. Mo fẹ́ mọ̀. Ẹ fẹ́ mọṣẹ́ tí mo ń ṣe? Òyìnbó ni mò ń bá ṣiṣẹ́. Òyìnbó ló ń bá ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. Àbólóṣó. Èmi olóṣó rárá o. Ó lè pé mọ̀ ni. Ǹjẹ́ o ní bí mo ṣe ń gbáriwo nù yàrá ẹ̀yẹ? Give it! Come! Igo! Ipugi! Ha! Ó gbé ẹni mò ń gbọ́. So ẹ máa ń gbé tíṣẹ́ náà yàrá mi kẹ́ máa gbọ́ gbogbo nǹkan.
àmú gbé tí sí yàrá rẹ̀ mo gbọ́ ni. ṣó ń dùn yín ni àbọ̀ ń ka yín lára torí mi kọ́ mo ní kẹ́ lọ fẹ́ bàbá arúgbó tó gbé yín sílé bẹ́ẹ̀ ṣe rọra fáìn tó yìí ẹ wá lọ fẹ́ bàbá arúgbó tí ò ní pẹ́ kú tán yẹn. níyẹn mi ṣe nǹkan tó wà ń bẹ ni pé ẹ lè join wa mind 3 sum. wà á ti ta ni 3 sum kémi wàá mọ join yín kẹjọ mọ ṣiṣẹ́ olóṣó èmi. àwọn ọmọ pé ìyàwó láńlọ́ọ̀dù ni mí kémi wàá mọ sọ olóṣó ọlọ́ọ̀nì jẹ́ náà nù lára yín iṣẹ́ olóṣó tẹ̀ sí àkúmọ̀ kókó náà ẹ mọ̀ lọ láàárọ̀ ẹ mọ̀ dé lálẹ́ mọ̀ rìn káàkiri wá ní kémi wàá mọ bọ́ọ̀sì olóṣó ń bọ̀ ṣe ẹ̀rí bó ṣe rí ẹ̀rí kínní náà. lórí bàbá 1 minute man tí ò ní pẹ́ kú tán tèmi tọ̀ láì náà òṣìlẹ̀ ń bá ká ọ. Àgbàlá ẹ lè kíyàn pọ́ kí n máa gbé òkú lọ sílé olóró ọlọ́jọ́ òní lájú àsílẹ̀ kí tàlùbọ́ kò wọ́ àbó gbọ́ ṣe rí lórí ọ̀rọ̀ rògbòdìyàn burúkú tó ń ṣẹlẹ̀ nílé ni mo ṣe lọ wá solution lọ ẹ wò mí ẹ wojú ẹ má dọ̀rùn nígbà tí mo fún yín ní option 1 níjọ́ yẹn tẹ́ni ẹ̀ lè ṣe yeah by my side option 2 call Alfa Kuranga abọ́lọ̀ ń ṣèpàdé bẹ́ẹ̀ni ó máa sọ òkè ìṣòro yìí di pẹ̀tẹ́lẹ̀ wọ́n ẹni tẹ́lẹ̀ gbẹdẹ bá fọwọ́ lugi àdúgbì introduce yourself. èmi Sehu Kuranga abọ́lọ̀ ń ṣèpàdé ibnu sẹ́mi alqilafi alimutamtam. mi ní kò gbẹ̀mí wọn. mi ń gbẹ̀mí wọn. ṣé rí àwọn ọ̀rẹ́ bọ̀bọ̀ tí mo sọ pé ó ń disturb lé yẹn àwọn ọ̀rẹ́ lélẹ̀. nǹkan tí mo wá nídìí báyìí mo ti ròyìn ẹlẹ́yìn mo ti ròyìn ẹ níwájú wọn nǹkan tí mo nídìí wọ́kàn get in there and rekill the rishi I wan make you rekill am òmòtúmọ̀ ẹ̀ bá mi tún pa. ó yé mi Pablo àbí kí lẹ ti ń porúkọ bọ̀bọ̀n. Pablo báwo láì ṣe Sporting Lisbon mo ní Pablo Rishi. Pablo Rishi kò sí wàhálà níbo ló wà. níbo ló wà mo ní kó wọlé. ẹ fọkàn yín balẹ̀ ń lọ rẹ̀ wé ní tẹ̀sùbà lórí. mo mọ̀ àjẹ́ kí ní ìbá mi o. ya Sẹ̀míù ya Jabaru ya Azili Jalali Wali Kirami yóò mọ̀ pé Ọlọ́run bẹ ànábì sì ń bẹ pẹ̀lú. kò mọ̀ tẹ́lẹ̀. ó yá ẹnìṣó níbẹ̀. ẹnìṣó. wọn ò ní wọlé ó dábàá bọ̀. ṣé ẹ lè wọlé ní. ó dà kò sí wàhálà Ọlọ́run àgbọ̀ ọgbẹ́nu mi sàṣẹ. ẹ wò mí ẹ ṣe wá tó ṣe wà yẹn tí ò bá ti lé dànù ẹ pa mí fàájà jẹ tẹ́ ẹ bá wá rí mi pa ẹ lè kàn mí tán ṣe kan Jésù ọwọ́ yẹn kí ló dé. àbá àbí kí ló dé. bàbá èèyàn burúkú ni ifá o ẹ sọ fún mi pé bọ́ọ̀hún ṣe ríre o ẹ fẹ́ pa mí ni ẹ fẹ́ gbẹ̀mí mi ni mo sẹ́yìn tẹ́lẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. òkú n kò lóun ò gbẹ̀mí mi. òkú ò lóun ò gbẹ̀mí ẹ. ó fẹ́ jókòó ẹ̀mí mi ni. ó fẹ́ jókòó àgbà o. Ọlọ́run ló ní kémi gan dira. ṣé ẹ plan máa ṣe lélẹ̀. ní kíni. ó ní pé àfa àti bàbá yẹn ṣe ó gbélé ẹ lọ́wọ́ pé ìwọ náà ń bá lọ́hùn sọ̀rọ̀ ó ń bá kíní kan sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ láàárín èmi àtẹ̀gbẹ́ tó bá ti lé o àbábí ìlànà bọ́yà máa gbó lọ́wọ́ ní ìsìn báyìí ó wà nínú ilé òun sá jáde mi mọ̀ nǹkan tó lẹ̀ mí náà sá ó wá lọ́pọ̀ òkú yẹn búrúburú
nígbà tí mo lọ bọ́lọ̀ ń ṣe pàdé tẹ bá gbọ́rọ̀ bá mi tí mo lọ bọ́lọ̀ ń ṣe pàdé lórí kí lọ́lọ́run sọ. nǹkan tẹ́yìn ṣàlàyé fún mi lélẹ́yìn. orí ẹ̀dá àrò tí fẹ́ máa múlẹ̀ fún mi ni o tójú mi sára o ti sọ pé o bọ́lọ̀ ń ṣe pàdé ọlọ́run á pè é sí ọ̀dọ̀ tó bá tún dáko ọlọ́run ọlọ́run máa pè é sí ọ̀dọ̀ òkú tó pa etí mi last time yọ̀dà pé mi ò sọ fún ẹ mo wá ìdí ẹ̀ ó bá etí mi gan ìwà mo kó máa ṣe kí ni ó máa dáàbò bò wá kí ni ò ní lẹ́rù. ṣẹ́yìn ṣàlàyé gbogbo nǹkan tó ṣe fẹ́yìn fún mi. yóò padà kí sọ fún ẹ. ẹ̀yin ẹ̀wù nǹkan tó ṣe fẹ́ mi. Allah ya Allah la ilallah la ilaha illallah 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 la ilaha. Pablo àbí kí ló ti ń pè ọ́ orúkọ tèmi ni Shehu Kuranga abọ́lọ̀ ń ṣèpàdé mo sì ti bọ́lọ̀ ń ṣèpàdé lórí ọ̀rọ̀ rẹ̀ sórí tí n bá dijú mi kí n tó là kó ti parẹ́ bí sókúrò bí tó wà ń láì jẹ́ bẹ́ẹ̀ títẹ̀sùn báyìí tó báyìí lè balẹ̀ lé ọ lórí ọ jòná látàrí dálìkì àmọ́ ẹ̀. ọtí ẹ̀ wá ń sọ ẹran tí ó kàn nípa eléyìí ìyọjú àfàkùnrin ń gàdú kí ló pé rẹ̀. bẹ́ẹ̀ ni. àbúrò kọ́ ni òun kí àwọn ọmọ àsàlátù tó ń láwọn mọ́lẹ̀ gbogbo àwọn ìyàwó ilé ládùúgbò tó ń dọ́gbọ́n fẹ́ sìgbójú pé ẹ wá kírun tó ń kó wọn mọ́lẹ̀ ìwọ ìwà gbọ́ irú ìwọ lọ́wọ́ arán wá ó sọ fún wọn pé kò ń ṣe irú ìwọ àwọn sì ń tọ́ra rẹ. nígbà náà wọn kọ́ sórí wọn àmọ́ kúntú wọn àmọ́ tó kú wọn àmọ́ tó pa ni ìtumọ̀ tí mo wí òun ni pé ó tún kú ní tún tún ọpa ya salamu ya rọ̀ọ́fù ya gafaru ya zuli jalali wà lè kírámì. subhanallah. ìwọ náà kò kù nígbà tó ti ń ṣe báyẹn wàá ti pè mí bó jẹ́ igi màá gbé àbójó tá a máa lù ú pa ó wá sábà òfin ilẹ̀ ní ìsìnbà mi ní lẹ́fù lójú bọ̀bọ́ ó ti kàn especially yẹn ó máa lóun máa jàkà mi lójoojúmọ́ ló bá sọ ọmọ kò ṣẹlẹ̀ jẹ́ ń gba báyìí. ẹ dúró. ta ló dúró lọ bá. ẹ dúró láti sọ̀rọ̀. mo fẹ́ kú dànù. ebi ti fẹ́ yọjú mi jẹ. Pablo! 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 Lee, you know say na you start this thing now. How you know say na you cause am. How now? Okay. Ever since Baba give us Awoyaya, nothing dey sup. You know they see Pablo again the way we dey see am before. You know say na you carry woman come out and Baba tell us say make we no carry woman come out. Who start am? No be my fault now. Ara mi kún ni now. Mo dẹ̀ ní kí n dá omi. Jẹ́ kí n dá mi ra now. Ó yẹ kó dá mi ra now. Nígbà tí Pablo tó ń yọ sí wa, ó dá mi ra. Ara ẹ̀ òkun gbogbo gbà yẹn, ọkọ̀ ò balẹ̀, ọkọ̀ ẹ̀ ti balẹ̀ ẹ̀ ń sìn mo wá bẹ́kùnbẹ́kùn. Kílé tó bẹ́ ikùn ara tiẹ̀, kó bẹ́kùn tiẹ̀ nìkan tó wá fi tiẹ̀ kó bá wa. Wetin be the meaning of all this one? Ṣára tèmi ni òkun, àbádá lọ́ọ̀lì ni kò kún. No vex, but I no get hand in this guy death now. Wetin happen now? Who tell you say you get hand? Wetin you dey talk gan sef? Wetin you dey yarn? Tó bá tẹ̀fẹ̀ léyàn ṣe bí ọ̀kan lẹ́kọ̀ọ́ máa lé after tí bọ́bọ́ yìí ti lọ tó tẹ̀ tí pẹ̀ ìwọ ló mú girlfriend ẹ̀ náà ọmọ ìbákàtà lèmi lọ mú tí mo fẹ́ dá mi ra ọmọ mi ló fẹ́ sọ lélẹ́yìn náà. Well play èmi ló yẹ kó máa lé èmi ló yẹ kó máa lé àbí. No vex ọlákà no vex. Lee. Wetin we go do now? Ọmọ if you say dey chop our food ọmọ ilé ebi ti pa gan lọ́hùn. Oúnjẹ là ń sọ ìgbà wo ló tún díẹ̀ fẹ́ fún. Níbo jẹ́ n fẹ́ lọ gbé kitchen náà tó fi lé ọmọ wọ́n bíi ní bọ̀bọ̀ yẹn o. Ó dà kó wọ́n ń jẹun lọ́hùn lóòótọ́ okòló ló ń jẹ okòló. Pablo, wetin we go do like this? I don't even know. Now I'm confused. You go confused now. After you just scatter things, you go confused. Abi, shebi you go confused.
ara ẹkún ara wèrè tó kú ara orí burúkú tó kú tó tó láǹṣẹ ṣé o. àti wá di ilé ògbà ọ̀nà ògbà níbo la fẹ́ lọ. Lee tí Pablo bá tún yọ sí wa again nǹkan tí mo máa ṣe fún ẹ. bóyá kò tẹ̀lé lọ. I will get you arrested. You go see am. Okay, don't worry. Get me arrested. Yes. bóyá sẹ́ẹ̀gan fẹ́ pè ju ilé yìí lọ báyìí. àgbẹ̀ ẹ padà síbí ní balabala padà yìí. Pablo la pè é. Bàbá tí ètò ẹ̀fẹ̀sẹ̀ rìn wà náà. Pablo kọ́. Wọ́n ní kí wọ́n wá kú kí ikú tó dé gan-an. Padà yìí bó ló ń sá lọ. Adarí pọ́n. Bàbá ṣé kò sí tààrí. Wo ọjọ́ àkọ́kọ́ tẹ́ wá sọ́dọ̀ mi mo sọ fún yín mo ní pé mi ò ń ṣiṣẹ́ àìṣetì iṣẹ́ tí n bá ṣe dandan ni kí n parí rẹ̀ torí àwọn alubẹ̀ǹbẹ̀ máa ń bá mi ṣe ni ọkọ ò ní roko àìpadà wálé àdá ò ní roko àìpadà bọ̀. Simbi ọmọ ẹ̀gbọ́n mi ni bí bàbá rẹ̀ ṣe jọ múlẹ̀ pa lèmi hàn ẹnu ọyàn. Simbi ń bẹ lẹ́ẹ̀dẹ̀ mi. Ìkẹta yín lollipop àbí kí lẹ ń pè é. bẹ́ẹ̀ lọ́lì. lọ́lì ìyún náà ń bẹ lẹ́ẹ̀dẹ̀ mi. Kí ló ń ṣe ń bẹ̀? ọ̀dọ̀ mi ni wọ́n forí pamọ́ sí. ìkàlẹ̀ yan. a ti wà. ọ̀dọ̀ mi làwọn méjèèjì wà torọ́dọ̀ mi tí wọ́n wà kò sẹ́ni tó jẹ́ gbégẹ̀sí tí ò bá fẹ́ lápá kò sẹ́ni tí ó kùkù ìwọlé mi even Pablo gan wọn fi kú àmọ́ wọ́n ń dà mí láàmú pé kí n wá ràn yín lọ́wọ́ torí Pablo ti fẹ́ jókun ẹ̀mí yín mo rí pé Pablo ti ń drag okùn ẹ̀mí yín báyìí ó sì ti fẹ́ já. ó ti fẹ́ já o. mo tún wá wò pé lọ́jọ́ kínní àná tẹ́ ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin náà sọmọ dáadáa ẹ gbádùn ó wá mú mi rìnrìn àjò mo rìn mo débi tí wọ́n ti ń fi abẹ́rẹ́ gúnyán tá à ń jẹ mo rìn dé àwọn gbọ̀ngbọ̀n bì kan mo ríbi tán ti mú òwú aláǹtakùn tí wọ́n fi sodó kọ́ mo rìnrìn àrè gan o. ẹ̀yin gan o bàbá. ìdí rèé tí wọn ò fi lè rinṣẹ̀ wá. ẹ gbádùn. àmọ́ ní báyìí mo ti wá dé láti ràn yín lọ́wọ́ torí mo lọ ságbede méjì ọ̀run ayé mo lọ rí ẹni tó jẹ́ ọba níbẹ̀ tí ìṣọba lórí gbogbo òkú tó bá kú tásìkò wọn ò tí ì tó àwọn tó ju Pablo lọ wọ́n wá sọ̀gbésẹ̀ tá a gbé fún mi ìgbésẹ̀ ọ̀hún mo wá gbé wá láti wá ràn yín lọ́wọ́. ẹ ṣé bàbá. ẹ dúpẹ́ lọ́wọ́ orí yín ẹlẹ́dàá yín ti kó yín yọ. ẹlẹ́dàá mi ṣe ẹlẹ́dàá mi ṣe ẹlẹ́dàá mi ṣe. níbo ni Pablo wà. ẹnì ṣó. bàbá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ká wọlé lọ bò ṣé ẹ ti gbà pípẹ́ yín lẹ rìn ni ìgbà tẹ́ débi ẹ lẹ rìn ẹ ti rìn gan ẹ ti lọ bí ẹ ti lọ ọ̀hún àjọ lọ bẹ́ẹ̀ àní nǹkan kan àjẹ kankan tẹ́lẹ̀ nù ẹ̀yin tẹ́ ti rìn náà lẹ máa wọlé tẹ́ máa lọ. ẹ gbẹ́nu lọ ẹ ti fẹ́ máa fàágùn tẹ́ ẹ bá fàágùn ẹ làágùn láì ṣorogùn. ẹ wo bàbá ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn torí ká má fàágùn ká dẹ̀ má làágùn náà la fi sọ fún yín pé kẹ́ wọlé kẹ̀yìn tí ń làágùn ọ̀rẹ́ dì ẹ wọlé kẹ́ lọ bá Pablo kẹ́. alúbẹ̀bẹ̀ abojúlókè lókè alúbẹ̀bẹ̀ abojúlókè lókè alúbẹ̀bẹ̀ abojúlókè lókè àdáṣe ní ìwúmọ́ ibẹ̀ gbọ́dọ̀ ìwúmọ́ ènìyàn sílẹ̀kùn fún mi. alúbẹ̀bẹ̀ abojúlókè lókè àsápápá àwọn apá ìgbẹ̀gbẹ́ àwọn ẹ̀gbẹ́ ọtí gbẹ̀mùgbẹ́mú awọ àwọn ìyá mi ọ̀pá kí ẹ̀làkẹ́ arúgbó aṣọ́mọ́ balẹ̀ ọgbẹ̀mùgbẹ́mú ojú ọ̀run ọ̀sẹ́gbámú. Pablo bá a bá jẹ̀kọ́ àdáríjẹwé gbẹ́wúrẹ́ bá fojú kodò ó padà sẹ́yìn báwùtọ́ bá fojú kodò ó padà sẹ́yìn ọjọ́ àkérèjì gbọ́n bá fẹnu kọlẹ̀ ọjọ́ náà dín kọlẹ̀ pa. bàbá àìmọṣẹ́ kọ̀ ọmọrogún ẹ yóò mú ọ làágùn o. Pablo wo wọn ò bá ti jà wá ìpẹ́ ni mo wá ṣe mo rìnrìn mo débi wọn fa abẹ́rẹ́ gúnyán mo débi wọn fòwò aláǹtakùn sódókọ́ mo dọ́dọ̀ olúkúlùkù lágbede méjì ọ̀run òun ayé ọba abara méjì ibi táwọn abara méjì wà ó fún mi ní kòkò ìpẹ́
pé kí n wá fi ṣìpẹ̀ fún ọ Pablo ìpẹ̀ ni mo wá ṣe ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ ọ́ n ò bá tógun wá bẹ́ẹ̀ ni n ò bá tìjà wá. Awo kìkì ṣe pé Pablo tèmi náà ń jablo tó bá sì nídìí obìnrin ò kì í jẹ́ kúmọ́lú. èyí tó bá jẹ́ kúmọ́lú ajẹ́pẹ́kú má kọ nílé wọn lọ ni. òkúkú ṣe pọ́ wù mí náà kémi náà máa dààmú wọn káàkiri ṣùgbọ́n ayé ló tọ́ka mi nírú mọ́lẹ̀ wọ́n dẹ̀ mí mi légbodò láìpẹ́ ọjọ́ níbi àìbìkítà nítorí pé àwọn kinní burúkú tẹ̀ ń wò èmi náà ni èmi Pablo tí ò ń jablo yìí náà ni màá tún fún wọn pé yá gbà ẹ ṣe lè ẹ ṣe yẹn ẹ fẹ́ jayé ẹ lọ jayé ni wọ́n fún wọn ní ìkìlọ̀ epo ní báàgì kan torí ibẹ̀ ṣe ń wò mí asthma patient nínú àwọn òyìnbó ń pe oògùn kan ní inhaler tí kinní náà bá ti kì mí òun ni máa lò tó máa máa nǹkan òun ló máa jẹ́ kára mi wálẹ̀ mo sì wá kìlọ̀ fáwọn kinní yìí wípé ẹ gbọ́dọ̀ gbé báàgì yìí jáde nígbàkúgbà tẹ́ ẹ bá fẹ́ lọ nìkan especially Sally yẹn tó ṣe irun gbọ̀bí tòbúkọ lọ́jọ́ kìíní àná tí mo ṣe fún wọn ní owó tán láwọn fẹ́ lọ jayé ní club tí mo ṣe fún wọn lówó tán báyìí ní Sally bá gbé báàgì tí ìyẹn là ní bó ṣe gbé lọ mi ní kíní ìbá bẹ̀rẹ̀ lọ́jọ́ tá à ń sọ tí mo bá gbé aago bá bẹ̀rẹ̀ sí ní pè tí mo ń pè tí mo ń pè kúkúrú tí mo ń pè gúgùn kò sí iye tó gbé pè nínú gbogbo wọn ẹ bí wọ́n ṣe fi àìbìkítà wọn tí wọ́n fi pa mí nígbà tí mo wá pè títí ní kinní náà bá mú mi títí tẹ́lẹ̀ mi tó fi gbà wọ́n ṣe gẹ́ mi ìwé gbogbo ìwọ̀n awo jẹ́ ṣó wá tó kí n dààmú wọn àbí kí n má dààmú wọn. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ náà. àmọ́ síbẹ̀síbẹ̀ náà pọ́mọdé bá jáwé oríjì àáfíjì ni ó wàá jèbù rẹ̀ ìkòkò ìpẹ̀rẹ́ èbùrẹ́ dé awo olùgbẹ́bẹ̀ èbùrẹ́ rèé awo olùgbẹ́bẹ̀. èbùrẹ́ rèé tí ò ṣe búrẹ́dì èbùrẹ́ rèé ẹ̀mí là pé èbùrẹ́ rèé wọ́n jẹ́ mi nílé gbòdò láìpẹ́ ọjọ́ èbùrẹ́ rèé. ìyí ọlákàṣí yẹn ó tún múyàwó mi ó tún gùn ẹ wá ní ibi dáríjì wọn. èbùrẹ́ rèé awo èbùrẹ́ rèé. orúkọ ìjà awo rẹ ni o òun ni máa ṣe gbà ọ̀rẹ́. èbùrẹ́ rèé. òun ni mo ṣe máa gbà ẹ̀bẹ̀. èbùrẹ́ rèé. torí mo ti sọ mo ti pinnu pé alẹ́ yìí ni máa ṣòro fún gbogbo wọn torí wọ́n dé mi ìwé gbogbo láìpẹ́ ọjọ́. ó mà ṣe o. ṣùgbọ́n níwọ̀nba tó ti gbẹ̀mí mo fi jà fọlọ́run jà. mo dúpẹ́. ṣùgbọ́n ó dùn mí wọnú iṣan ọ̀jẹ̀ ráyé jẹ́. bínú. jèbùrẹ́. mo fi jà fọlọ́run jà. Pablo ó ti ń fàágùn a sì ti ń làágùn láì sọmọrogùn ibi tó ń lọ ni kò mọ́kọ̀gùn ó wàá lọ báyìí ó lọ forí rọgì ìgbàgbé ó lọ fọrùn lọ́lẹ̀ síbẹ̀. afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń fẹ́ lọ sí gbèrè ọ̀sà má fẹ́ lọ sí gbèrè ọ̀sà mọ́ èyí tí ń fẹ́ lọ sí wọn ràn má fẹ́ lọ sí wọn ràn mọ́ Pablo rẹ ó yá ẹ wá gbé ìrìn àjò ẹ gbé. Pablo fa ọ̀rọ̀ yìí gùn ó wá jẹ́ máa làágùn ó mà ṣe o àmọ́ ohun táwọn náà ṣẹ́kùn díẹ̀ káàtó lábẹ́ bó ṣe lè wù kórí ó yẹ ká máa gbé pè ara wa. ìjàdó pín ogun sì ti ṣẹ́ ìjàdó pín ogun sì ti ṣẹ́ ìjàdó pín ogun sì ti tán ìjàdó pín ogun sì ti tán mo ṣẹ́gun ọ̀tá mo rẹ́yìn òdì ìjàdó pín ogun sì ti tán mo ṣẹ́gun ọ̀tá mo rẹ́yìn òdì ìjàdó pín ogun sì ti tán. ẹ sọ pé ogun ti tán. ogun ti tán. ẹ sọ pé ìjà dópin. ìjà dópin. mo rí Pablo nínú ilé o àmọ́ ìwà burúkú lẹ wù o. ìwà burúkú báwo. kí la ṣe bàbá. torí ikú tó pa Pablo ọwọ́ yín ló ti wá. àbà ọwọ́ wa rèé funfun nẹ́nẹ́ lọ́wọ́ mi. báwo ló ṣe máa parọ́ mọ́ apá àlàpò òun. níyẹ̀yẹ́ ọjọ́ kìíní àná tí Pablo jáde láyé ẹ lọ sóde ìwọ gbé báàgì rẹ̀ jáde kíní tí máa ń fà símú tó bá ti ní kílì kọfí àbẹ̀wò ni wọ́n ní ó wà nínú àpò báàgì tí wọ́n gbé jáde ó wá bẹ̀rẹ̀ sí ní pè yín lórí aago
ẹ gbágo rẹ̀. Lee, now what I dey always tell you be this now. You dey contented with wetin you have. Why you go dey carry another person things? You go Say na my fault ni. You wey be say you wey be say you dey call wey you no pick on call. Kọ́tọ́. Bàbá ẹ má bínú. Ohun tó fi jẹ́ pé ìwọ ló ń dà láàmú jù nù. Ṣé ẹ̀kẹ́ àti kàbí kí náà ń pe ọkọ rẹ̀? Sadi Lee. Kiri kan ti ayẹ Undertaker. Old taker ni bàbá. Ó ṣe kà. N ló fi jẹ́ pé wọ́n ní ń dà láàmú jù. Ẹ ti fẹ́ máa fàágùn. Tẹ́ ẹ bá fàágùn à ń làágùn láì sọmọrogùn. Ibi tá à ń lọ ni ká sọ ká mọ́kọ̀gùn. Mo bẹ Pablo, mo tù ú mo rọ̀. Ó sì padà sí agbede méjì ọ̀run àtayé. Níbi tó ti gbé wá. Ẹ wàá pa ewúrẹ́, ẹ dín àkàrà, ẹ fi ṣe sàrà. A máa ṣe. Èmi náà tó wá padà wá ń wà bá yín yalé yín sí mímọ́. Ń sì bá yín wá àwọn ẹbu kéékèèké kan tẹ́ máa lò. Ó bá rí bákan náà. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń ṣe igi oko wẹ́lúwẹ́lú. Ìjì ńlá ọmọ àfòrú làlújá. Gbéfò. Àmọ̀láka àṣàdúpẹ́. Ẹ̀yin alúbẹ̀mbẹ̀ ẹ̀ máa ṣe. Ẹ ṣé alúbẹ̀mbẹ̀. Ẹ̀yin alúbẹ̀mbẹ̀ ẹ ṣé o, tẹ gbójú sílẹ̀ tẹ jẹ́ kí bàbá rí Pablo. Pablo gan stubborn. Amen. Kí lè máa ṣe fún awúyàyà náà wù. Gbàgbé yẹn ti lọ. Àti dúpẹ́ mi. Ẹni mo finú tọ́ máa dà mí o. Ẹni agbójú okùnlé o kò jẹ́ ní àgbà o. Ẹ máa jẹ́ ní àgbà o.